mọ èèyàn tó ń ṣe fíìmù sí pàápàá àwọn obìnrin bí ẹ̀ ń ṣe pọ̀ tó àfi bí irùngbọ̀n wèrè. àfi bí irùngbọ̀n wèrè ni obìnrin pọ̀ bí. so kẹ́ni kan máa sọ sakọ wọn ó sì mẹ́lò míì bẹ́ẹ̀ náà lọ́rọ́kùnrin ẹ̀nu ẹ̀ẹ́dẹ́gbẹ́jà ló yẹn náà yàtọ̀ sí táwọn èèyàn ń fọ̀tẹ̀ ṣe torí àwọn ọ̀dọ́ ọ̀sìn tí wọ́n lọ dákákọ́ sílẹ̀ tí wọ́n ń ṣe fíìmù wọn ìrí ọ̀tẹ̀ mórí. ọ̀tẹ̀ ni wọ́n ṣe. bẹ́ẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe arúgbó 50 ọdún 70 years ẹ wá lọ mọ́ 25 years ẹ wá ń kàn ní white ẹ dákun tẹ ẹ bá kun white ojú tẹ ẹ kun tó bá jọ 70 years ìrìn rẹ̀ sí ọjọ́ 70 years àti action tí ó ṣe kò possible ẹ gbàgbé ẹ. ẹ sì láwọn tó pé 70 náà nínú yín. bí o tẹ tó tẹ tí fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ tó ti fẹ́ ó ti mọ̀ bí pé ẹ fẹ́ ṣe àgbàlagbà babaláwo bí gàba sí mẹ́bẹ̀ẹ́ ẹ lọ pé ẹ wá lọ pé ọmọ kan wọn 30 years pé wá ṣe mí ní kò ní hàn dáadáa kò lè gbàgbé kò lè ṣe bí gàba ṣe ṣe get it right. kọ́mẹ́dì wà ṣùgbọ́n kọ́mẹ́dì ó yàtọ̀ sí kọ́mẹ́dì tí wọ́n ṣe ń sìn kì í ṣe kọ́mẹ́dì tí ìyẹn kọ́ ní kọ́mẹ́dì táwọn kan ṣe ń sìn kọ́mẹ́dì ìbú nìkan náà ń ṣe. We have critical jokers. àwọn kan bẹ tó pé irú ẹ̀ làwọn ẹlẹ́sọ̀. Adéwálé ẹlẹ́sọ̀. bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ 1000 kò dẹ̀ níjọra wọn. wow. irú yẹn máa ń sọ̀rọ̀ orí. Adéwálé ẹlẹ́sọ̀. ẹ̀bùn Ọlọ́run ká lè sọ̀rọ̀ rẹpẹtẹ ẹ̀bùn Ọlọ́run. tí ó sì mọ pààyàn lẹ́rìn. tí ó mọ pààyàn lẹ́rìn tí ó dẹ̀ níjọra wọn tí ó mọ fi àfiwé rẹ èyí bẹ́ẹ̀ ló ní ẹni tó lọ bá bọ̀ lẹ́bùn ẹni. bọ́ ṣe rí then àwọn kan bẹ́ẹ̀ tá à ń pè ní tí wọ́n ṣe àwọn situation comedian àwọn yẹn ò lọ́rọ̀ lẹ́nu rẹpẹtẹ wọn ò ní kankan sọ wọ́n jẹ́ bá saction bí kò ṣojú báyìí kò fẹjú kó ràn mú kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí tí ẹ ti rẹ́rìn yó ẹ wo Mr Beans àbí kílẹ̀ máa ń pè bọ́ olùdìbò yẹn àpẹẹrẹ àwọn situation comedian yẹn nígbà yẹn ṣé wá ní comedy táwọn èèyàn ń ṣe ń sìn comedy ìgbàlódé kákan lè rí fọ́ọ̀nù yẹn kọ́ ní comedy but ẹni kí most of them wá ṣe drama ká gbé kámẹ́rà sí wọn báyìí ká pí àwọn máa wọn òṣèré tó jẹ́ professional kí wọ́n wá rí comedy yẹn sí. àti deliver. nítorí pé tẹ bá pí àwọn irú àwọn tẹ̀ ń sọ yẹn máa wọn kan tẹ pí ẹ̀ mọ́ ẹlẹ́ṣọ̀ tẹ pí ẹ̀ mọ́ òtòbẹ́ tẹ pí ẹ̀ mọ́ bó tòlù kò lọ́rọ̀ sọ bí èké sọ̀rọ̀ irọ́ kó yàtọ̀ síra wọn. ó sọnù dànù. ẹgbàgbé ẹgbẹ́ bẹ́ẹ̀ ní Sokoto wòde ẹni kì í fọ tí gbígbó kò lè gún mi ní táwọn yẹn fẹ́ sọ kí ni wọ́n fẹ́ sọ kí ni mélòó ní ẹkọ ń bẹ̀ àwa lọ kọ́ tíátà ni akọ́ tíátà àwa kọ́ dírámà náà wọ́n kọ́ dírámà nígbà tí dírámà dé oúnjẹ ló di pé ẹ̀sìpẹ́lẹ́ ìgbà tí sójà mi jáde yìí ló di pé àfọ̀mọ́ bẹ́ẹ̀ tírénì wo ni ẹ lọ. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo lẹ́tọ̀ ètò náà ní Oyinmomo láti Àgbàlá AK Media Concepts níbi tí a ti ń sè tí ọba alára ní kí ó máa dùn jẹ fún kálukú tó a ti lọ síbi ìnájà o níbo níbi ìnájà láàrin àwọn sẹ́ríkì ni nínú agbọ́n nínú ìjọ àwọn sànmọ̀rí àwọn òṣèré tíátà tí wọ́n ṣe dáadáa láàrin àwùjọ by popular demand lélẹ́yìí ó pẹ́ tí ẹ ti ní pé kí a gbé alàgbà Mustapha Bákàrè wá ti wọ àgbáyé mọ̀ sí bàbá òtòlò bẹ́ẹ̀ bá ti ń gbọ́ òtòlò òjògẹ́ òtòlò nígbà kan ní sáà kan lọ́hùn píà ni ẹ bá ti rí Jacob Pápálólò Adẹ́rùpọ̀kọ̀ ẹ bá ti rí bàbá Sùwé ẹ rí kí ló ń forúkọ bàbá tí Ọ̀pẹ̀bẹ́ tẹ bá ti wá rí òjògẹ́ á rí òtòlò àti báwọn bá tó ní kọ́lọ́mù bá forí di ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù tó ṣe lọ láìpẹ́ ẹ bá ti rí ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù ẹ rí alájẹjù ṣùgbọ́n lónìí a fi apá kan fò nítorí nígbà kan láti fi apá kan fò nígbà kan nígbà tí pa òjògẹ́ wá ṣùgbọ́n lónìí bàbá òtòlò ló wà ní ìkàlẹ̀ bàbá ẹ káàbọ̀ sórí ètò. olóòtú mo kì í. àwọn nàṣí àmì tí mo sọ ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí. bó ṣe rí náà nìyẹn. kí á ló wá fà á nígbà wọn pé méjì lẹ́ ń múra yín. nígbà yẹn lásìkò yẹn nítorí bá jọun la fi wéhun ipò ìpàlọ́jọ pósí ẹ̀ lórí àdìgbọ́nà kò jọmí alábàáhùn ẹ̀jẹ̀ òkété ọjọ́ hélà obìnrin ikùn mágùntàn ọjọ́ hélà ọkùnrin ọjọ́ ara wọn báyìí
a wà fi gbéra wọn bẹ́ẹ̀ nígbà náà a máa múra wọn méjì ni kó lè bá a dùn kí gbọ̀ngbọ̀n lè bá a kan sí nígbà yẹn so ìdí nìyẹn àwọn kan láti balẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ àwọn Baba Sala táwọn kọ́pì Baba Sala àti Àdìsá àméjì tí kún sí ọjọ́ wa ni so lẹ́yìn náà lọ́kàn Jacob Papi Lolo àti Adẹ́rùpọ̀kọ̀ mẹ́ta làwọn bẹ́ẹ̀ ni àṣìlí mẹ́ta rí kò sí bẹ́ẹ̀ sáwọn nìkan méjì ni Ajírébi àti Gódógbó bákan náà ẹ ṣeun bẹ́ẹ̀ ni ajé ní bá di aṣọ àwọn pè wọn ní bàbá ẹlẹ́kọ̀ọ́ ń gbà yẹn bàbá Ajírébi. so kò wá kan ẹ̀mẹ́ àti Òjògẹ́ àjọ wa Baba Suwe àtọ̀pẹ̀wẹ́ wọ́n jọ wa bẹ́ẹ̀ ni so bó ṣe rí nìyẹn. àjọṣepọ̀ Òtòlò Òjògẹ́ ó tọ́dún mélòó tẹ̀tí ìkábọ̀ torí ìbéèrè kan ń bọ̀ o àwọn sì gbọ́dọ̀ rí tì ẹ gbọ́dọ̀ rí wọn tì. ọ̀nà òun rìn bí ìkòkò dún. kí ẹ pé. mo ní ọ̀nà òun rìn bí ìkòkò dún. bí ìkòkò tí ìkòkò bá dùn ẹ gbọ́ ẹ rò pé bọ́yẹ tílé lọ́wọ́ àrí ibi tó wà jìnnà. ó jìnnà gbogbo wájú ló ti dún wà ó ti pẹ́ tá a ti wà àtijọ́ wa ti pẹ́. yóò tó 40 ọdún. ó jù bẹ́ẹ̀ lọ. ó jù bẹ́ẹ̀ lọ ní àfojúdá ẹ̀jẹ̀ aṣọ bíbí 45 years. tẹ́tí ń bára yín bọ̀. bẹ́ẹ̀ni. Òtòlò Òjògẹ́. bẹ́ẹ̀ni. ọmọ Ògbómọ̀ṣọ́ kan náà ni. àìsàn Ògbómọ̀ṣọ́ kan náà Ògbómọ̀ṣọ́ lè mi Ìbàdàn lóhun ẹ rí i pé tá a bá ń ṣeré inú eré kan àṣírí ńlá tá a yà 1992-93 òun pé oníwèrè Ògbómọ̀ṣọ́ lè mi èmi ní wèrè Ìbàdàn lóhun so Ìbàdàn ní Ògbómọ̀ṣọ́ lè mi. wèrè Ìbàdàn wèrè Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ni yàrá sàtọ́ ń dáńgbà yẹn. mo rí pé bára yín ná tán bí owó nu. àṣírí ńlá fíìmù Jídé Kòsọ́kọ́. bó lè ṣe pàdé gan ẹ̀yin àti Òjògẹ́. ìlérí máa ń pàdé náà ní nínú èrè iṣẹ́ nígbà yẹn location tá a máa lọ́ngbà yẹn yàtọ̀ sí ti sìn tá a bá lọ location Ògúndé oṣù 12 lò. ẹ bọ́ Ògúndé ṣe. mo wà nú àyànmọ́ mo dẹ̀ wà nú àròpin tènìyàn ṣe rí nígbà yẹn oṣù méjì yẹn oṣù kan nínú ẹ̀ á fi ṣe ìgbáradì rìhásà á wà fi oṣù kan shoot. jíjẹ mi wọn kọ nínú ìlú ẹni tó níṣẹ́ ló ń pèsè gbogbo yẹn tá a jẹ tá a mú fún ìnáwó tí ẹ ní. bẹ́ẹ̀ ni ló jẹ́ kí location ọmọ dùngbà yẹn ó yàtọ̀ sí location sí tó bá ti kú bí ọjọ́ 5 tá a ti lóṣù méjì yẹn tá a máa lọlé inú olúkúlùkù kò ní dùn mọ́ nítorí pé sẹ́mi pé a wá láti oríṣiríṣi ìlú ni ìgbèríko Àkúrẹ́ Ìlọrin pàápàá ilẹ̀ Haúsá bàbá máa gba ilẹ̀ Haúsá ló ti ń wá ó ti kú sí o. bàbá kò sí fóònù fóònù bíbí bóyá bára yín sọ̀rọ̀ pé a mọ̀ bọ́. alẹ́gbẹ́ òṣèré adẹ́mọ̀ ń ṣèpàdé nígbà náà alẹ́gbẹ́ òṣèré NTP àní ní state àní local kò sí local nígbà náà àní ní local wa àní state àní national so kò sí bẹ́ẹ̀ ṣe wá sí national ẹni tó fẹ́ ṣe location wà síbẹ̀ àkọ́gbó lẹ́tà tí wọ́n fi invite olùkálukú wa àkálùkù ọgbà tiẹ̀ ẹni tí ò wá gan wọ́n bá gbà wọ́n ti máa fi tó kálukú ń gbé ipe ẹ̀yin lẹ́jọ́ ń gbé Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́jọ́ ń gbé Ògbómọ̀ṣọ́ ní ẹ̀fúnra yín báyìí adé fúnra wa adé pàdé jọ́ tẹ́ni ká pàdé yẹn. bàbá nígbà yẹn lọ́hùn-ún wọ́n ti pe oníwá pé lẹ́yìn pé alárapàjẹrò káàkiri ẹ wá dálẹ́jọ́ ẹ wá ní bàbá ku ọjọ́ mélòó kan tẹ́ bá lọlé ọkùnrin dùn látàrí pé ìgbà látọ̀ tó pàdé tó bá kan nítorí pé location méjì ó kàn lẹ́yìn ibẹ̀ lọ́dọ̀ ẹnìkan èmi lè mọ̀ sínú yẹn kò pé ọ̀tọ̀ lẹni tí wọ́n tọ́ pé wà bẹ́ẹ̀ so n dáhùn mi pé ìjọba tó jọra but torí pé nígbà náà èèyàn mélòó ń produce àwọn notable producer mọ́ra wọn. àwọn àtàwọn owó sà. Ògúndé number 1 lẹ́yìn Ògúndé Baba Sala odi méjì Àwàdà Kẹ́ríkẹ́rí odi mẹ́ta à ń pè ẹnìkan ní Àjàgà kò sí ẹni tó lè mọ ó lè díẹ̀ ìlú òyìnbó ló ń gbé ọmọ wa ń produce mi báyìí lẹ́ẹ̀rí yóò ya fíìmù odi 4 Rasco lọ́sọ̀gbọ̀ Rasco rí odi 5 ètí mo sọ pé àwọn notable producer àwọn mara wọn. dárúkọ Adélọ́ọ̀fù. Adélọ́ọ̀fù bàbá wa dóyè bàbá kò sọmọ náà. Afọláyan ọmọ wa lè gbóná nù. bẹ́ẹ̀ ni fíìmù tí wọ́n gan nínú sínú yẹn ní optica fíìmù tí wọ́n gan lọ́pọ̀ jù àwọn tí wọ́n ń produce regularly nìyẹn ẹlòmíì ẹ̀kan lọ́dún mẹ́wàá. àwọn bàbá Oyin Adéjọbí ń kọ́ Àyìnlá Olúmẹ̀gbọ̀n àwọn kan ń kọ́ àwọn ń kọ́. stage ni wọ́n ń ṣe jù. àwọn ń ṣe jù ní tiwọn. kò sí àǹfààní fún wọn
tó lórí àwọn Rafiu Balógun náà stage ni ọkọ Madam Sajẹ stage ni gbogbo wọn ṣíjú. bàbá ẹmọ́bìnrin tó lè èmi ká tọ́ka dáadáa gbà náà atọ́ka gbogbo ara ń ṣàtọ́ka ó ká dáadáa bó ṣe rí nìyẹn atọ́ka nítorí pé owó sinimá gbà náà bolè yẹn ó ti rí adẹ́tẹ̀ rẹ pa ẹni ó gbé ni ojúlówó gan tọ́ra kìrọ̀ ọkọ. bàbá tó láwọn tó ń wò àwọn fẹ́ gbọ́ òwe ó yá. mo ní adẹ́tẹ̀ rẹ pa ẹ wá tó ní ojú ó gbé ni ojúlówó gangan tọ́ra kò tí ì rọwọ́ tó fi kó. owó tí wọ́n fi ń ṣe sinimá gbà náà kọjá bẹ́ẹ̀ kò kéré pọ́pọ̀ bíi titi yẹn o ṣùgbọ́n kò sẹ́ni tí ó rí. kò sí. ẹni tó fa nìyẹn tó ṣe pé ìwọ̀nba níta bá rí náà àtàkùn ti bẹ̀ pé mo fẹ́ wà ní fíìmù. ṣùgbọ́n tẹ bá ń lọ lé ṣé owó àmúlélé owó tó ṣe é pè ní sá. ó ṣe pé ṣùgbọ́n nítorí pé fún àsìkò gba yẹn ó wúlò díẹ̀ fún wa bẹ́ẹ̀. ó ṣe déédéé. ó ṣe déédéé gbà yìí sáà gbà náà tá a bá lọ location Ògúndé àwọn mọ́kànlá ni wọ́n mọ̀ wá lálọ́ láti inú gúrùpù kan lọ́sọ̀ọ̀sẹ̀ oúnjẹ wa 200 naira ni gbogbo àwọn mọ́kànlá yẹn 200 yẹn dùn náà gbà náà so ti yín lọ́sọ̀ọ̀sà ó dùn náà. ọ̀sọ̀ọ̀sà ìlú bàbá Ògúndé ìlú Ògúndé láti máa yàgò fíìmù wọn ó dùn náà gbà yẹn á pín nítorí pé bá a lọ stage náà gan náà tá a gbé stage lòlú là ń parọ́ tá a bá lọ gbónọ́ọ̀tì tá a pẹ́ àwọn òṣèré máa ń pẹ́ náà wọ́n pẹ́ lọ sí wọ́n pẹ́ ń tọ̀ àwọn baba sàlá tí wọ́n bá jáde ní báyìí mo ti máa ń lọ tọ́ọ̀rì bí ẹ̀mejì tí wọ́n bá jáde ní báyìí láti Ìbàdàn tí wọ́n bá lọ Kaduna Kano Maiduguri wọ́n bọ̀ síbi kan tá à ń pè ní Portiscom tẹ́ bá bọ̀ yẹn lọ sí Cameroon nìyẹn ajá Cameroon wọ́n tún ṣe stage fáwọn Yorùbá tó wà lọ́hùn. ṣe ẹ̀yin bá wọn nínú ẹ̀rí. kò sí ní tẹ́mi orin tọ́ọ̀ làmọ́ a máa ń lọ tọ́ọ̀ tí tá a pẹ̀ ń bẹ̀ ẹlòmíì gan-an àwọn òṣèré yẹn wọn gbọ́mọ kúrò lé wọn gbọ́mọdé bẹ́ẹ̀ ni wọ́n gbọ́mọdé lé táwọn aráàlú bá ń wò tí wọ́n bá fọmọdé. àwọn kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n fún lóyún bẹ́ẹ̀ ni. akíìmọ̀ nígbà tí yín bá lọ́dún mẹ́rin nítọ̀ tó bẹ́ẹ̀ ní ẹ̀ máa ń bẹ̀ bó lóyún òṣèré dé wọ́n lọ́dún mẹ́rin nítọ̀. ẹ sì àwọn bàbá sàlá àwọn lọ́dún mẹ́rin wọ́n fọmọdé ni wọ́n bọ̀dẹ̀ tí wọ́n àwọn sọ pé àwọn tá a bí Portiscom ní ìta bí ní Sapentro ìta bí lábọ̀bọ̀gá ìta bí Pẹtíkòrò gbogbo tí wọ́n dákọ̀ yẹ kó dò fún wa ni o. ẹ sì débẹ̀. pátápátá mò ń dé láwọn ṣe stage dé. so sùmọ́dún láìfù yẹn kò sí lùmọ́ sí nítorí pé aṣọ ìgbàlá dá fúngbà. ayé ti lu jára wọn báyìí. ayé ti lu jára wọn nígbà yẹn ṣe stage la máa ń ṣe jù. ṣùgbọ́n bàbá kínní kan ni o kí ẹ tó lè mọ lọ wá lọ sẹ́yìn báyìí ẹ yóò sọ̀rọ̀ ẹnu ní o bí ó kò. kí àwọn òbí wa sọ sọ́tẹ̀ fara wọn gbà. wọ́n fọ́ sí àbábá tèmi àfáà ní wọn ti aláìgẹ̀ ìtí àbá mi ti kọ́kọ́ takò ní pé ara wọn kan tí ò fẹ́ kí wọ́n máa lọ sọ̀rọ̀ fún bàbá mi pé Mustapha tí bá ń jó bàtà yìí máa jó bí ó Ṣàngó ni kí ni ìyá máa bí bàbá mi nítorí àlàdí àfáà ní bí ó Ṣàngó bí ibo wọ́n máa bínú wọn láìkẹ̀ ṣùgbọ́n inú òfin ọ̀la àtọmọ pàǹdọ̀rọ̀ dàgbà láàbí ṣe torúkọ fìdí ìlọ́wájẹ wọn nífẹ̀ẹ́. sáà ẹni kéèyàn lọ sí location fọdún mẹ́rin márùn-ún. location kọ́ o stage show stage káàkiri bẹ́ẹ̀ ni eré orí ìtàgé àrìnjó àbí àrìnjó tíátà ẹni kéèyàn wá mọ́mọdé kì í ṣe kan tó burú torí ó ṣe é ṣe ń bẹ̀. mi ń gbà yẹn bá a ṣe máa ń ṣe nìyẹn. bàbá Òtòlò ọmọ èlé múde ṣẹ́yìn tí ẹ̀kọ́ ọmọ wálé. mo ti mẹ́yọ̀ kan dé náà rí èmi nítorí pé mò ń sọ̀rọ̀ àmì náà ni yóò jẹ́ kí n kò sí bẹ́ẹ̀ sí nígbà bá rí. èyí náà ṣe bẹ́ẹ̀. àgbàtẹ àwọn ọmọ tó dání wà lẹ́gbẹ̀ẹ́ wàtẹ́jọ́ obìnrin. bí sáyidá wọn fáìn dáadáa. àwájọ wà fọdún mẹ́rin. àwọn oníbàárà tiẹ̀ tó fi ilé kò rí wọn. àwọn oníbàárà tiwa táwa fi sí gbòòrò àárín wọn ẹ̀dàkùn sọ oníbàárà ò pàdé oníbàárà. ẹ̀sùn ni ẹ̀ ọmọ jáde ńbẹ̀ bó ṣe ṣẹlẹ̀ nígbà ọmọ ẹ mọ́mọdélé ọmọ kan ọyọ̀kan sọ́nà ṣe tíátà báyìí lónìí àṣẹ tíátà. tíátà kò tí a máa inú ara tán sọnù. gànàkùkọ àfi bẹ́ẹ̀ lùbẹ́ ní ọba ní sunlóko ni. ẹ tún sọ ẹ dákun. gànàkùkọ àfi bẹ́ẹ̀ lùbẹ́ ní ọba ní sunlóko ni sẹ́. gànàkùkọ ni àbí bẹ́ẹ̀ lùbọ́ ẹni tó bá ní sunlóko ni. mo tóbi mo dẹ́kun bí ìyá wa ti ṣe mékọ̀pù yìí. kọ́ wa ni àtọ̀dí náà máa lásán nínú kọ́ńbọ́ọ̀dù. irọ́ ni tó bá lówó rà ni ẹnìkan lè rí pẹlẹbẹ tí ò rò ó rà. bí dàrẹ́kítọ̀. so ọmọ tí a mú wálé ṣe tíátà fẹ́ mọ̀ sẹ́. ṣiṣẹ́ káàsà. mọ kọ́ ti kọ̀ wọ́n sí. ọkùnrin àbó mi. ọkùnrin ni àwọn tá a wá bí nígbà. ṣe wẹ́ẹ́ dùn tán. àwọn ni wọ́n ń ṣe drama tí wọ́n ṣe báyà bí tí wọ́n dẹ̀ mọ̀ ṣe ara. ọlọ́sìn fún àbáríkà sí. inú mi dùn pé ẹ̀yin náà ẹ̀rí kan mú bọ̀. àbí. bó ṣe rí nìyẹn. bàbá kí á ní ó bá yín dédìí à ń ṣe tíátà torí ó yẹ ká béèrè kí ló bá yín débẹ̀ ọmọ àfáàfá
ọmọ lè mọ́ ọmọ aláàjì. ẹ sájà sọ pé lọ́wọ́ orí ni orí lẹ̀kọ́ ọlọ́rin bẹ́ẹ̀ lómi bá rẹ̀kọ́ ọlọ́rin tó bá bẹ̀rẹ̀ sí jẹ́ sójú àwọn ìpẹ̀lẹ́ ọbẹ̀ ẹ̀fọ́ yóò mẹ́gbẹ́ ẹnìkan wà nípa ẹ̀kọ́ tó ọmọ rẹ̀ máa mẹ́gbẹ́ yóò lẹ́kọ́ ọlọ́rin ni òun náà bá lọ rà tí yóò bá pọ́n yẹn kẹ́ o lè retí òpin yẹn kọ́ sí orí láàfin mẹ́kọ́ ọlọ́rin orí la fi mú ẹja sọ pé lọ́wọ́ orí òdìlógbé adébẹ̀ ó wù wá nígbà táwọn ti wá secondary school a máa ń ṣe ní school wa èmi jáde ní Ògbómọ̀ṣọ́ high school mo jáde secondary school so a ní dramatic society níbẹ̀ a ní àwọn band society àwọn tó máa ń lùlù gangan so mo ń lù èmi ni president onílù èmi ni president dramatic Ògbómọ̀ṣọ́ high school. ẹ̀sìn mọ́ lù náà. mi ò sáyẹn o mo kàn máa bẹ́ẹ̀ tíátà náà láti kọ́ lù because tó o lè máa ṣeré ńgbà yẹn kó má máa jó kó wá lọ fẹ́ pawó o lè máa ṣeré ńgbà yẹn kó má máa lùlù níjọ́ kan àwọn ọmọ olúwa kan fari wọ́n bá fariga wọ́n láwọn ṣe mọ́ àwọn òṣà náà bá iye tẹ́ fáwọn ní láṣọ àwọn ọ̀lẹ́kẹ̀ band boys ó dàṣẹ́lẹ̀ ọgọ́ bọ̀ nílùú ni ilé ra àwọn ọ̀gá kan tí wọ́n gbẹ́ ìlú bí mẹ́rin mú a máa fi sọ̀rọ̀ tẹ́ mo ń pe pàdé mi kan ní Olúbùṣe ní Èkìtì lọ́wọ́ o ti kún sí kọlọ́ba dára rẹ̀ mi mọ talent ní ẹ̀rí ẹ̀wà wò talent yẹ kọ̀sẹ̀ tó mọ̀mọ́ talent yẹ wà hàn bó ṣe dá ó ní ṣùgbọ́n kò làlújá pẹ̀lú ẹ̀. ìyàwó mẹ́rin lónìí opening glee la máa fi ń bẹ̀rẹ̀ rere orítàgé opening glee ní orin ìbẹ̀rẹ̀ àti jó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni tolúbùsọ tó bá gbági mú láì sáyàn ìlú mẹ́rin ní kóńgà ṣe ẹ̀rẹ́ yìí tẹ̀ ti wọlé àwọn kan ní wọn ló fọ́gùn sínú kóńgà níbo ni wọ́n bá ti fi síbẹ̀ tó bẹ́ẹ̀ torí bọ́ máa lù tí bá lùlù ẹ tẹ́ ẹ bá ló lọ tẹ́ ẹ fi jẹun tẹ́ gbé mi fẹ́ yọnu owó ìmọ̀ ẹ fi wòran àfi tẹ́ ẹ bá sílẹ̀ nùgẹ́tì lóko. wọ́n wọlé. ǹjẹ́ wọn sọ pẹ̀lú lùlù yẹn ẹ wà tá ní lùlù yẹn tó dáa tó bẹ́ẹ̀ yẹ ó tún wá kó àwọn ìyàwó ẹ̀ ní lùlù yẹn máa lù. ìyàwó náà mọ̀ lùlù. wọ́n máa lùlù wọn á ní obìnrin lùlù tó bá lùlù àwọ̀ òde rẹ̀ ọmọ rẹ̀ bá bá rọ́ lọ́dún tíátà atọ́kùn àtọ́bẹ̀ làjọ lùlù. ẹjọ́ lùlù ni. yẹ̀yẹ́sẹ́ so nígbà yẹn òun máa jójú òun máa lùlù ìlérí tó ṣe é ṣe ọba máa jójú tó máa lùlù eré ò lè ṣe é ṣe ìdí táwọn ọ̀gá iṣu pẹpẹ fi great gbà yẹn nìyẹn. Ṣọlá Ògúnṣọlá. Jaguar iṣu ọgbà talking drum láì sáyàn tó bá bẹ̀rẹ̀ sí lù ṣe rí igi tó gbé lù tó bá bẹ̀rẹ̀ orin ẹ̀fẹ̀ wù iṣu ìhàlẹ́dẹ́pọ̀. Sànmọ́rí sì ni ó fàìn dáadáa Sànmọ́rí ni. bẹ́ẹ̀ náà ni Jaguar òun lè lu talking drum ṣùgbọ́n tó bá gbá àwọn ìlú àgbà ńlá yẹn àbí àwọn ìlú àwọn yíbò tí wọ́n dé kókókókó yẹn tó bá mú tí bá ń bẹ̀rẹ̀ sí kọrin wọn mọ̀ pé Yorùbá ni Jaguar ní Kaduna tó ń gbé àwọn Haúsá rò pé ara àwọn ni nítorí pé kò ń ṣeré Yorùbá pidgin English wọ́n fi ṣeré tó bá ti bẹ̀rẹ̀ wájú pé my belle o my head o orin tí àwọn ọmọ ṣe ń kọ yẹn orin tí wọ́n bí wọ́n gbà àwọn yẹn kẹ ẹni tó kọrin ọmọ tó kọrin ọmọ tó kọ hip hop tó kọrin yẹn wọ́n ìbí màmá yẹn gbà náà my belle o ìyá rẹ̀ wọ́n ìbí my belle o my head o àárọ̀ wọn wọ́n lónìí ẹ̀ ń tí ṣe mú gbà yẹn. Jaguar ló ní orin yẹn tó bá ti bẹ̀rẹ̀ my belle lẹ́gbẹ̀ẹ́ táwọn Haúsá ni Jaguar dáìsíkà ni kéyìn Jaguar wọn á ní sófún dáìsíkà àgbàlagbà pátá àgbàlagbà pátá ni ní sófún dáìsíkà àdúgbò pátá so tí wọ́n sọ sẹ́ríkì dáìsíkà ni ọba pátá so wọn á lọ ti bẹ̀rẹ̀ wọn á lọ bẹ̀rẹ̀ sí ní wò ní straight away so Jaguar ti ó make waves níbẹ̀ yẹn gbọ́ níbẹ̀ yẹn tó fi street kan so èrè orí tàgé ló gbé kí sọ Jaguar sọjọ́ máa ṣe Jaguar jọ máa ṣé kò jọmọ Kwara gan ni. Kwara ni. bó wá tí ẹ wá dárúkọ yìí Afọlábí Afọláyan yẹn Jaguar my belle o my head o àwọn Ṣọlá Ògúnṣọlá gbogbo ṣé gbogbo àwọn náà lè bá lò gbà àmọ́kọ̀ ẹ̀kọ́ wọlé gbogbo wọn bá lò gbà pátápátá. ta lọ ga yín gangan. ẹ̀sìn gan ọ̀kọ́sọ́gà mi nu wọn ọ̀gá mi gan wọ́n ń pè ní Túndé Àrẹ̀mú Adé bàbá àgbàlagbà ni ọmọ Ògbómọ̀ṣọ́ ni sẹ́yìn pé ibi abágbé lákọ̀tí kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni sọ̀rọ̀ mi ti yé bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n bọ́ ya àwọn bàbá ó ní ìwọ̀nba agbára tí wọ́n ní nígbà náà tí bàbá lè ṣe wọ́n kàn máa ṣe ni wọ́n máa hàn ti gbọ́. àbáwọn oníṣẹ́ ọwọ́ tó ń ṣe nígbà náà. wọ́n ní sẹ́ oníṣọ̀nà ni wọ́n ṣe máa tẹ́ ń pè ní sọ̀nà. oníṣọ̀nà ṣé bá wọn bí kí ṣé kèké àwọn tó ń. ìrọ̀ bíi kéye wọ́n fẹ́ gbà nǹkan láwọ̀ Ọlọ́run fẹ́ sọ ó gbà láwọn báyìí bí tí àwọn gbáǹtìrà tíra. so àwọn kan mú tíátà mọ́ ni so bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ èmi tó wá darapọ̀ mọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yin fẹ́ràn ẹ̀ gan. bẹ́ẹ̀ ni èmi àti Ládìtì
dádì tí kú yẹn bẹ́ẹ̀ni Fẹ́mi bẹ́ẹ̀ni Oyèwùmí ọmọ Ògbómọ̀ṣọ́ làwọn náà pupa. bẹ́ẹ̀ni àwọn ọ̀gá ọ̀dà òsì lógbòmọ̀ṣọ́ gbà náà láti day one tiwọn Òṣogbo Ìbàdàn làwọn gbé so kò jẹ́ ká but ṣùgbọ́n tí wọ́n bá ti léré nìbàdàn tí wọ́n fẹ́ ṣe tẹlifíṣọ̀n series nígbà náà tí wọ́n bá ṣe tẹlifíṣọ̀n series yẹn wọ́n máa fún wọn ní NTA Ìbàdàn wọ́n fún àwọn àpègbò wa wọ́n pè wá bí wà tí wọ́n pè wá sí location fíìmù àwa lọ bá wọn ṣe nígbà náà sọ́dọ̀ mi ti so níbi tẹ́mi ti ń darapọ̀ mọ́ káàkiri ẹ̀ ló jẹ́ kéèyàn ti kí n ti wá ọ̀nà ń bò yá. ọ̀nà irú ọ̀nà wo lẹ wá sà. ẹ̀sìn gan nítorí wá jẹ́ kọ́rọ̀ mo wá náà ni pé ṣé mo sọ pé ṣe mọ̀ káwọn tó ń ṣiṣẹ́ yẹn gangan tí a ń ṣe lójoojúmọ́ èmi ti ń mọ̀ wọn. bẹ́ẹ̀ni. so tí wọ́n bá ti fẹ́ ṣe nǹkan mọ́ ń darapọ̀ mọ́ wọn bó ṣe di pé Ọlọ́run gbé ògo yọ nìyẹn so bí mo ṣe di òṣèré nìyẹn Òjòkè wà lọ́dọ̀ bàbá Mèrò sọ́dọ̀ mo ṣe wà lọ́dọ̀ bàbá Mèrò nígbà tí bàbá Mèrò kú ọ̀gá wa Bello àwọn náà take over àwọn náà di ọ̀gá so Òjòkè ó kú ń bẹ náà. àwọn àlọ́ àwọn gẹ́gẹ́ bí òṣèré àbí oníṣẹ́ tó ń bá wọn ṣe ń bẹ̀. ṣe Òjòkè òṣèré ni kí ló fẹ́ máa ṣe. káfíńtà tó kọ́kọ́ mọ̀ àpótí kan káfíńtà lòjòkè kò lè dá àpótí kan. káfíńtà tí ó máa pọ̀. bẹ́ẹ̀ sọ fún ẹlẹ́rìí mo sọ bẹ́ẹ̀ kò má njẹ́ ló ṣe ó fi káfíńtà láti bí 1970 kò kéje tó o ti darapọ̀ mọ́tẹ́tà láti 1973. so òun ò lè kàn ló àga báyìí àga tìmtìm báyìí. ṣé wọ́n kan lóye nígbà tó nǹkan ṣeun. àìdí àlè wọlé. so káfíńtà ni ṣùgbọ́n káfíńtà ṣe èmi ò kà fún káfíńtà torí mi ò kì í ṣe yẹ ìjọ tó ti jẹ́ káfíńtà mi ò rí kó ṣe káfíńtà rí so. iṣẹ́ ìrìn wa kọ́. ṣé mi iṣẹ́ ìrìn kọ́ mi lọ sílé ìwé ni. ìwé lẹ kà. bẹ́ẹ̀ ni làkústẹ̀ mo jáde náà Lagos State College of Science and Technology nígbà yẹn. ẹ kà débẹ̀. ibẹ̀ mo ti tó mo tó jẹ́ kí n múùfù alátògbómọ̀ṣọ́ wá sẹ́kọ̀ọ́ nìyẹn gbà náà. ìwé ni so bàbá mi ò rí mi mọ́. so mo wá wà bẹ́ẹ̀ wọn mọ̀ pé mò ń ṣe tíátà wọn mọ̀ nígbà tí wọ́n gbọ́ wọ́n bá pẹ́ èmi ti parí mo ti kó ń bẹ̀ ni wọ́n gbọ́ pé ó tó ló wọ̀nyá wọ́n máa lọ bá bàbá wọ́n máa lọ bá wọn lọ́bọ̀n sọ pé Mustapha máa alájì mi ò sọ lótòló kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo wá lọ lẹ́jọ́ kan mo wá kó àwọn lúkúlùkù lọlé Bantaji kó lúkúlùkù everybody wọn máa kó àwa lọ ya fiṣẹ́ l'Ógbómọ̀ṣọ́. ta ló ní iṣẹ́ sà. èmi mo ní ní 1993 bàbá mi wá bí lúkúlùkù ṣe kọ́kọ́ d'Ógbómọ̀ṣọ́ tó rí tó èmi ò dẹ̀ sí lára mi ti dé àwọn dé bá mi ní mo ní wọ́n máa bọ̀ ní olè wa ló gbà lọ kó ṣe délé wọ báyìí bàbá mi lọ́kọ́ ló ní bàbá ẹni tó wọ́n wá rí. ẹjọ́ wa bá gan. àjọra gan sówó lọ ní wọn bá kí wọn alájọ wa kí wọn èmi Òtòlò làwọn wà alájọ fún wọn lé sí pé Òtòlò. mo wá dé Mustapha sí wọ̀ lójú Òtòlò mo ní ẹ̀ bàbá mi ní àṣọ ẹ l'Òtòlò tá ní mo rí l'Òtòlò òkò tó bá wù ní ìlàjẹ́ lẹ́yìn odi òkò tí wọ́n sọ mí lórí nìyẹn so nígbà yẹn náà tó gbà náà tó accept yẹ. gbàtọ́ láwọn tí wọ́n jẹ́ ìgbà ojúmọ̀ nínú àwọn tẹ kó wálé. inú àwọn náà wọn máa ń tẹ máa ń kọjá lọ ní àdúgbò tí wọ́n gbé bàbá tó bí Òtòlò ní ẹ̀gàn inú wọn dùn. bàbá kí ni túmọ̀ Òtòlò. ọ̀rọ̀ tó wà ń bẹ̀ pọ̀ gan Òtòlò ẹranko kan ní jẹ́bẹ̀ ẹranko kan ní jẹ́bẹ̀. ẹ ṣe à ń jẹ́ orúkọ ẹranko nínú eré. ẹsẹ̀ gan wọ́n máa ń lò fún nǹkan ni. àwọn ọdẹ tí a bá pa ó jẹ́ ẹranko tó rẹwà wọ́n máa ń fi eegun rẹ̀ tó láwọn ìjọba pé ẹ fẹ́ gbọ́dọ̀ tó mọ̀ ọmọ túnbẹ̀ odùfà kan ló wí onílèkélèké dí alálùfà ẹyẹ tó bá jí awẹ́wọ́ ìtóní tó jí awẹ́sẹ̀ ìtóní tó bá jí àní gẹ́rí límọ̀ gàgà èdè tá àbágbó ìdún ni so àwọn tí wọ́n bá sọ pé Òtòlò wọn ọmọ túnbẹ̀ ẹgá fẹ́ gun Òtòlò tó. kí ǹjẹ́ wọ́n máa ti jẹ́ egun Òtòlò dáńsọ yìí wọ́n kàn gbọ́ egun ẹ̀ ni egun Òtòlò lóòótọ́ àwọn ọdẹ máa ń lò gan tí wọ́n bá pa Òtòlò wálé bí ẹran wọ́n ha wọ́n jẹ́ kí egun rẹ̀ ọ̀kan wọ́n wà lọ. so mú wọ́n rí àjà. wọ́n tiẹ̀ sá ni tí ó kọ́kọ́ gbẹ́ tó bá gbẹ́ wọ́n wà kó sínú apẹ́tẹ̀ ìjàmọ̀ táwọn ọdẹ máa ń lò ibẹ̀ ni wọ́n máa ń kó àwọn ẹ̀ta àti ẹ̀ta yàtọ̀ sí ọ̀tá o. ẹ̀ta. kápẹ́ lu òkèlè gbé yóò yẹ yín pẹ̀lú àwọn ẹ̀ta àwọn ọdẹ yẹn máa ń fi ẹ̀ta bá àwọn ọ̀tá wọn jà nígbà míì ni
tí wọ́n bá dé àdúgbò tí wọ́n bá sọ̀rọ̀ báyìí tẹ́ bá dá eégún ọdẹ bá lọ ládùúgbò tó bá sọ̀rọ̀ báyìí ẹ máa sákòmí tó sọwọ́ sí yẹn ẹ̀ta ló ń fọ̀ yẹn ó dẹ̀ lè báyàn. tó bá báyàn kọ́. tó bá báyàn yóò di egbò ńlá tí ọmọ jẹrà tí wọ́n bá ti fi nǹkan sí tó bá ṣe pé ẹsẹ̀ lọ bá yóò jẹ ẹsẹ̀ yẹn láǹdì báyìí ẹsẹ̀ yóò wá yọ bọ́lẹ̀ yóò kó gbúdúkú onítọ̀ wọn dẹ̀ ní kú. bàbá. so wọ́n máa fi ń pawó fúnra wọn ní àwọn àkà wọ́n wà ṣe mọ̀ pa ẹ jẹ́ àwọn èèyàn kò sí bí wọ́n ṣe sọ̀rọ̀ lẹ́ta táwọn àgbà kan ò ní rí pé ẹ̀ta ni wọ́n sọ yìí àwọn kan tó wá burú dé pé nínú àwọn àgbàgbà tí wọ́n wá wò báyìí wọ́n ní ẹ̀ta yìí àwọn ìdílé báyìí ni máa sọ̀rọ̀ ẹ̀ta báyìí. ó sọ bí tó ti wá. ibẹ̀ ni ẹgbẹ́ lọ wọ́n ti wájẹ fún bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ àwọn náà sọ lóòótọ́ wọ́n wà gbowó wọ́n gbowó jẹ́gùn lọ yé wọ́n wá kàgbó ẹ̀ fún tó bá ti fẹ́ rí bọ́tán yẹn tẹ́lẹ̀ tí wọ́n bá kàgbó yẹn wọ́n bá lò jọ́ mẹ́ta yọ sọ di padà so àwọn ọdẹ ní nǹkan bẹ́ẹ̀. egun òtò ló wá ń kọ́. egun òtò ló ń gangan yẹn bá ní ẹ fi egun òtò ló tó. torí ẹ̀kọ́ ní oúnjẹ fáwọn tó ń wò wá o. bẹ́ẹ̀ ni oògùn kan tí a máa fi ṣe tó pọ̀jù tó dẹ́jú láyé yìí ìrìntẹ́yẹ èèyàn bá rí tẹ́ ń pè ní spinal cord. ẹ̀yin bá. ṣùgbọ́n torí pé wọn ò rí mọ̀ ní oògùn tó jẹ́ ni mi ní sọ di oògùn yẹ fún yín. ṣùgbọ́n ẹ̀yin mọ̀ àbí. àbàbà oníṣègùn ni bàbá mi náà. ṣùgbọ́n ẹni mọ̀ọ́mọ̀ àfáà ni wọ́n ní. àfáà ni wọ́n ti máa ti sọ pé àfáà yẹn ti máa mọ àfọ̀ òǹjálàbí wọ́n máa kéwú gan bọ̀ wọ́n tún pàwọ́dà. ṣe é sì kọ́ díẹ̀ ń bẹ̀. mo mọ̀ kò sí ti bóyin kọ́ díẹ̀ mọ̀ rẹpẹtẹ mọ́ mo dúfà gan mo kọ́ fani. àpàwọ́ adébẹ̀ pẹ̀lú so ṣùgbọ́n èmi ò lè fi ṣẹ́ṣe èmi ò ó lé ìdí ìfìlẹ̀ fi ṣẹ́ṣe. ṣùgbọ́n àṣírí ọ̀hún bẹ́ ń lé tó èèyàn àti àwọn káàkiri àgbáńlá yẹn pé lónìí ó máa dá ó máa dùn gẹ́gẹ́ bí mi ṣe mọ bàbá Òtòló òṣèré tíátà ni mo mọ̀ wọ́n sí ṣùgbọ́n ibi tó tún gbé mi lọ wípé bàbá ní kọ́ fi egun Òtòló tó nǹkan ọ̀rọ̀ ń bẹ ń bẹ tó pọ̀ ẹni ìyẹn òkú tó máa fi ṣe ni pé ẹni tí ó bá rẹ tó wà lórí tí ò lè dìde. ṣùgbọ́n lásìkò tá a wà nígbà yẹn ó wà tó pé àwọn bàbá wa tí wọ́n bá ti rí nígbà yẹn wọ́n fi pamọ́ wọ́n sì lè tọrọ lára wọn lásìkò yìí bọ́lẹ̀ ti fẹ́ rí. kò sí. odùfákàndẹ̀ ni ó ní àìlówó ìdí alówó adífá fún ẹni ọlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ náà gbẹ àmọ́ tọrọ ni ó sàtọkùn ẹ̀ débẹ̀ kọ̀ wá ní tọrọ ẹ dákun sóhun èèyàn ní sí gbé sínú gbẹ. àìlówó ìdí alówó. ẹ ṣeun. adífá fún ẹni ọlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ náà gbẹ àmọ́ tọrọ ni ó sì àtọkùn rẹ̀ débẹ̀ tí ó fi lọ mẹ́gbẹ̀rún ọ̀kẹ́ wọn kọ̀ wá ní tọrọ yẹn lọ ẹgbẹ̀rún ọ̀kẹ́ yẹn ó gbé síbẹ̀. bẹ́ẹ̀ tó ní nǹkan ló gbómọ̀ṣọ́ owó tí wàá fi wọ mọ́tò lọ sóṣogbo kò ní lọ́wọ́ dúkìá bẹ́ẹ̀ báwo ni ṣe ní sọ́ọ̀. gbogbo ọ̀kẹ́ nìyẹn la máa ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ fi sáwọn yàn ẹ dákun èmi ò sọdẹ mọ́ àwọn ọdẹ tí máa ń ṣe ọdẹ tí wọ́n jẹ́ ògbójú ọdẹ gbọ́dọ̀ gbogbo wọn ti dàgbà wọn ti kú tala nìkan bá ní wá egun Òtòló wa tí a bá jẹ́ fẹ́ ṣe kan oríṣi nǹkan ni bẹ́ẹ̀ ṣe bá dá ó ní nǹkan jẹ́ fi ṣe tí ó tó sọ́dọ̀ mi ti yé so tí wọ́n bá lé egun Òtòló láfi tó tẹ́ bá gbọ́ tẹ́nìkan bá sọ̀rọ̀ ẹ̀dẹ́ ṣé wọ́n bá tún wọn kí ni wọ́n fi egun Òtòló tó àwọn kan fi ń ṣẹ̀fẹ̀ tí wọ́n mọ̀ tún mẹ́ ó ní dìí kókó lọ́kọ́ dé orí kìí ṣe orí lọ́kọ́ dé kókó ìtumọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn nídìí. kókó ni ó kọ́kọ́ dé orí. bẹ́ẹ̀ ni orí kọ́ lọ́kọ́ dé kókó kókó ni máa sọ lórí sórí ni máa sọ kókó ni. kókó lọ́kọ́ dórí so ìtọ̀sẹ̀ ló sì lọ yọ so bọ́dọ̀ ṣe jẹ́ nìyẹn. bàbá fíìmù yẹn àkọ́kọ́ ọdún wo lẹ ṣe. ọ̀nà ẹ̀bùrú. làkọ́lé ẹ̀. bẹ́ẹ̀ ni 1992 ṣùgbọ́n eré gan. nígbà tí fídíò dé ni àgbéléwò. nígbà tí eré tèmi kọ́kọ́ tèmi ganja tí mo fi ń jẹ́ Òtòló tí wọ́n kọ́kọ́ tó ti kọ́kọ́ great ní àyà eré yẹn 1988 87 88 wọ́n ń pè ní Ìgbà Ńlá mo ṣe máa tún yà. ta ló ní. èmi mo ní ibẹ̀ mo ti kọ́ sí Òtòló gbogbo àwọn òṣèré tó wà mo ṣe bí ìgbà tí yóò ṣe location fíìmù tá a pè yàn wá láti káàkiri lálùdí everybody tẹ́ bá wo fíìmù ọ̀sẹ̀ sọ̀mọ́ sí ti bá ṣòfò yẹn gbogbo ẹ̀ mọ̀ rẹ̀ ní tẹ́ bá rí kákàdì bẹ̀rẹ̀ rìn pa rẹ̀ ẹ̀ orí bí èèyàn náà ni. ọmọ olóró ẹ̀kan nílé àwọn ẹ̀kọ́ bó ló ṣe rí àwù mi ni. gbogbo wa kéré ni nígbà náà bóbòbò la rí ń bẹ̀. ẹ̀yin náà wo 87 sígbà yìí almost 39 years kọ́ yàgbé. 87 sísè ó pẹ́ tó bá di ọdún tí mo ní ó pé ṣé 40 ni. ẹ wá yọ 39 kó ní èjì gbogbo wa ẹ wo bá ṣe rí so bó ṣe rí ní ẹ̀mí mo ṣe ní mi àlẹ́ gbé jáde ojú tẹ̀ ń tì mí gbogbo tẹ́pẹ́ wà lọ́wọ́ mi dì sí. abẹ́ gbé jáde àwọn yóò wò. irọ́. ẹ̀yin ò tí ì ní YouTube channel yìí. ó ní ó mú ní. ẹ fi síbẹ̀ owó ni ẹ̀yin lẹ́ni kan yìí. ní tó pààyàn lé ní. àbáyé wò ó ààrẹ rìn inú wọn dùn náà ni. ó dẹ́dùn tí wọ́n bá ń ṣó ẹ̀ ń gbà náà ibi gbogbo àwọn tí tó wà bẹ̀ tí wọ́n bá ń ṣó ẹ̀ Saturday ní wọ́n máa ń ṣó ẹ̀ lágó méjì sí mẹ́ta NTA 10 the first Yorùbá eré tí wọ́n kọ́ ṣó wọn ṣó eré NTA 10 jẹ́ pé òun lẹ́kọ̀ọ́ tàgbà náà wọn kì í ṣó eré Yorùbá
eré òyìnbó nìkan ní máa ṣó mẹ́ èmi mọ́kọ́ gbé gbá ńlá wa bẹ̀ tí wọ́n kọ́ ṣó. wọ́n sì gbá lọ. tí a bá ṣọ ẹ̀ mo lu ẹ̀ mọ́tò onírìn mà ní táìmì lágbo mẹ́ta lẹ́kọ̀ọ́ kò sí. bàbá sọmọ Ògbómọ̀ṣọ́ ló yẹ dìbẹ̀ ni. ọmọ Ògbómọ̀ṣọ́ kọ́. wọ́n ṣe àgbà lọ́wọ́ yín. Lisboglo lẹ́njọ́ ọmọ Edo State lẹ́njọ́ tó yẹ dìbẹ̀ ńgànà oní program manager mi Lisboglo obìnrin ìyá àgbàlá bàbá yìí ogun kan láìkẹ́ yìí ìbọn ìkó ní abisi tó ti yẹ yí so nígbà yẹn eré yẹn mo ti kọ́ jẹ́ òtòlò ìgbà ńlá lágbà ọlọ́ máa tún yà pẹ̀lú ògùn ọlọ́ so bó ṣe jẹ́ nìyẹn so bẹ́ẹ̀ mo ti kọ́ jẹ́ ìgbà yẹn eré tí mo rí nígbà yẹn ẹni àwọn àrélù ọ̀gájí máa lù àrélù yánpọnyánrin àjàtúkà tàgbáàrin tàgbáàrin gbogbo náà wò so àwọn eré báyìí táwọn yẹn máa ń wo eré tẹlifíṣàn gbà náà wọ́n máa wò bí gbà tẹ́ ń wo lọ́wọ́ sinimá ní ilé àtàwọn ẹyẹ jomijo bẹ́ẹ̀ nìkan bá ní tẹlifíṣàn kan nílé kan èèyàn 500 lọ́wọ́ káwò nítorí pé èèyàn mélòó ní tẹlifíṣàn gbà wọ́n tòsí wíńdò báyìí ojú wíńdò wọ́n tòsí lọ bó ṣe rí nìyẹn àdúgbò pé Ọlọ́run mú ìgbà padà Ọlọ́run yígbà padà sí dáadáa nítorí pé gbogbo nǹkan lójú tí ojúlé láti ń bá ẹbí àti ìgbà táwọn àti ẹ̀sọ́ yẹn báwọn èèyàn tẹ̀ sí rí ẹwù ìgbà táwọn Ògúndé wọn ti ń ṣeré láti ọdún yẹn mo mọ̀ pé ìgbà táwọn Ògúndé bẹ̀rẹ̀ kò lè sí tẹlifíṣàn rárá nígbà táwọn sọ gangan nígbà ní láti 1973 74 75 76 nígbà táwọn abẹ́sẹ̀ jọ èrè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti WNBC nìkan ló wà. bẹ́ẹ̀ni nìbàdàn. Ìbàdàn ẹyọ kan tẹlifíṣàn house kan tó wà ní kò sí àwọn yòókù wọn ń táàpù ni wọn kàn níbi rédíò Kólóbó tí wọ́n gbé radio vision. thank you ni wọ́n ta so ẹ̀wà áwò bàtà Ògúndé àwọn bàbá wa yẹn tí wọ́n ti wà tí ṣe tẹlifíṣàn ṣe wà gbọ́n náà gbọ́ngbọ̀n kan ti wa àwọn èèyàn ní tẹlifíṣàn nílé bó tẹ̀ sí pé ogójì ní ọgbọ̀n nínú yàrá kan bọ̀ wọ́n sì ní náà. tó tàbá ní ká sọ òdòdó nígbà yẹn náà lọ́ngàn wọ́n pè kíní kan ní viewing center táwọn èèyàn lọ láàrin ìlú láàrin àdúgbò ẹ mọ̀ wò ń bẹ̀ ẹ jọ mọ̀ rí bàbá tàbá ní ká wọ̀rọ̀ ìdára sa o ọ̀rọ̀ kan wà tí ó dàbí àríyànjiyàn bí a ká kọ́ mú báyìí pé ìgbà àwọn Ògúndé nǹkan táwọn ṣe wọ́n pè kíní kan ní ṣe optical film ní optical film náà ṣe ń gbà yẹn sẹ́yìn tí ẹ ṣe tó jẹ́ tiyín àlówó láti ṣe kò sówó àtúnwá ní problem bíi méjì kan pẹ̀lú téèyàn bá bẹ ṣe optical gbàna tí ó fi yé o lè díẹ̀ tẹ́ bá yẹ optical wọn lè edit Nàìjíríà bí ẹgbẹ̀dẹ́ lóbo ni bẹ́ẹ̀ ni wọ́n nílò ìbò ni ìṣòro bẹ́ẹ̀ ni ẹ ẹsẹ̀ ilé ní ẹ̀kejì bẹ́ẹ̀ ṣé bí fídíò là ń yà lọ́wọ́ ìta bá ń ya gbogbo nǹkan tá a yà àti ní monitor tá a fi ń wò tá a fi ń yà dàrẹ́kọ̀ à ń wò báyìí wọ́n yà monitor kò sí monitor tí ó wọ optical tí ò bá lọ́dí wà nímọ̀ wọ́n ti gbé délé ìbò nígbà bá fẹ́ fọ́ wọ́n máa ń fọ́ ọmọdé wọ́n máa ń fọ́ ní bí fíìmù ní ẹ̀mọ́ pé bí fíìmù táwọn máa ń yà kámẹ́rà tá a fi ń yà kí nígbà wọn bá discover pé kò sí ọjọ́ omi àìmáyé ẹni tó ti kú tó jẹ́ producer tó ti kú tó lọ yáwó tó ya fíìmù nígbà wọn ni fíìmù rẹ tó yáwó kò sọ̀rọ̀ pé ìfẹ́ dákọ̀ producer kan tọ́jọ́ rẹ̀ mi kí ló ṣe wọ́n sọgbó ni wọ́n sọ fún ọlọ́yàwó ni ìyẹn gan optical ni oṣù wọn kì í sí optical tá a tó dọ́gbọ́n sí ni ṣùgbọ́n tó náà fine reverser ìní fíìmù yẹn ọ̀yàwó yà ni ṣèwáṣẹ́ yìí kò lọ́dí o bó ṣe dáa tó ẹni tó tún wá sọ ma pé kò lọ́dí o tó lọ lóyìnbó tó tẹ̀lé lọ ìyẹn náà tún ṣe bí ìmọ̀ bá ṣe fẹ́ pé àwọn kankan bẹ́ẹ̀ tó pé Yorùbá bí wọ́n ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ diplomatically tí ò ní affect ẹ̀tọ́ bẹ́ sọ fún ọkàn gbélé ní gbàgbé gbogbo fíìmù ẹ̀ ò lọ́dí o ọ̀rọ̀ tó yáwó mi ni o ńlọpa wọn ò sì bí wọn bú so wọn gbé lọ síbítù báyìí ọjọ́ méje ló lò tó ikú so àìmọye èèyàn bẹ́ẹ̀ ọlọ́lọ́yọ̀ ọ̀gá jíwà ní nígbà tágbà ní ó sọ̀rọ̀ àgbáàrín ó ti ẹ̀ sọ̀rọ̀ wọ́n jí ríìlì kan bẹ̀ ní ríìlì bẹ́ta ló bá wá wọ́n dẹ̀ jí ìka ń bẹ láìba so ọ̀rọ̀ ti ẹ̀ pọ̀ ń bẹ̀ so nígbà náà gbogbo yẹn kọ̀sẹ́ tó fẹ́ pass through gbogbo problem yẹn kí n wá lọ yáwó káwá gbé dólóbi káà ní tààyà ń bì ọjọ́ òkùnkùn ní nígbà tí mi náà wo àwọn fíìmù tá à ń sọ yẹn tá a kàn jẹnu ni bàbá Tasman ya fíìmù tí ó sọ̀rọ̀ Olúmọ bàbá Àgbákò reverser tí ó sọ̀rọ̀ gbà náà so a kàn jẹnu báyìí àṣọwọ́ báyìí bí wà téèyàn ṣe bí ìgbà téèyàn jójó India so àwọn nǹkan yẹn pọ̀ tí a fi lè ṣe gbà náà tó pé wọn kì í fọ̀ ń bí ya ní rí níta ìyá ọjọ́ kòkòrò ẹ̀yìn wá sá sẹ́yìn ẹ̀ ṣákí ń bẹ̀ owó tí ò sí náà yóò tó gbọ́dọ̀ tó ń lò ń lòkulò sọ̀rọ̀ bó ṣe yé ṣùgbọ́n ẹ mọ̀ pé ayé ti wá dáadé gbogbo tá à ń yà nísìn ṣùgbọ́n ẹ má fi píṣọ̀ yẹn wé píṣọ̀ àwọn èyí o sínì ni o celluloid ó yàtọ̀ síra wọn o 90mm wà
75mm wọn gbà náà tí máa ẹ̀jẹ̀ fún ilé ìsàpọ̀ ẹ̀wò èyàn lọ́wọ́ ṣòlè 75mm ní ṣòlè ọwọ́ sí fáìndò ṣòlè Indian film mo wo bàbá Indian film ni mí bàbá mo èmi náà wo díẹ̀ ìsọmọ náà láì sọ̀tẹ́tì ọ̀bà tó máa mo torí pé mo ti wò jù so tẹ́wá tí máa ti wo rí tí máa ti wo action wọn. ẹni ẹ̀ ń sọ pàṣọ lé ní pé tẹ́bá pé tí bá ti ń gbọ́ fíìmù wọ́n ní wọ́n ṣe tí wọ́n ní àwọn sọ̀tẹ́tì mi wọ́n tún máa ń gbà mí ńgbà ìmọ̀ gbé mo ṣe. kò tiẹ̀ sí ń gbà yẹn kò sí ní etí sí ń gbà yẹn. lọ́yọ̀ Ọ̀yọ́ street à ń pè ní fíìmù house kan ní Líwò àti Dẹ́ra àwọn ará ilé èmi ń gbé number 4 Ọ̀yọ́ street àwọn ará ilé wa gbà mí wọ́n ní Mustapha wọn ni wájú kò láàrin yọmọ tún wọn ta àwọn ọmọ India sẹ́mi ẹ̀ńtọ́ kọlà pátá ni ọmọ tún India fún yín àwọn kọlà èmi kọlà èmi wọn àbúṣà ni pé gbogbo India yẹn ló tún fún wa ṣùgbọ́n sẹ́yìn wọ́n tú tó pé gbogbo action yẹn gbogbo action tó ń ṣe yẹn máa ti bó ti mọ̀ pé nǹkan báyìí ìwọ̀n wà dùn tí wọ́n bá dé mi wọ́n lọ wo India film. ìgbàdàn gẹlẹ́ wọn kọ́kọ́ gé Sanji Kumar lọ́wọ́ kí lè sọ fún mi pé àwọn Sanji Kumar wọ́n gé lọ́wọ́ ngbí gaba ṣe ti gé lọ́wọ́ tó sọ báyìí so mo wo India film gan-an. àdúpẹ́ lórí ọ̀rọ̀ pé ẹ ṣáàfẹ́ ní ọlọ́mọge kéèyàn jẹ gbèsè tẹ bá dúpẹ́ bẹ́ẹ̀ ṣe fíìmù tí fíìmù Yorùbá tá a gbé sí àgbéléwò káàkiri lọ́dọ̀ tí ta ló kọ́ ṣe àwọn Ìgbò ni àbí Yorùbá. Yorùbá ni Ìgbò bò ta ló ń jẹ Ìgbò. àyàn náà ní jẹ Ìgbò. first film Yorùbá bí Gàbá sọkọ ṣe. ológun ká. nígbà tí bí Gàbá ṣe Bàbá Sàláwá lọ sí Diamond wọn ò jẹ́ wọ́n ṣò jẹ́ta nígbà tí ìfẹ́ bá sọ̀rọ̀ mẹ́rin bó ṣe tẹ̀kọ́ ọmọ bínú máa ti bẹ̀rẹ̀ sọ́sọ́ eré àyẹ́ mi fẹ́ sọ mi fẹ́ lọ bẹ̀. ẹ fẹ́ tún nǹkan sí ìlú. Diamond tí a bá sa bí Gàbá sọkọ ṣe bí Gàbá ṣe mẹ́dísìn ìkó ìkú náà. wọ́n sọ lórí bí. wọ́n sọ lórí bí. lẹ́yìn tí ẹ̀ náà rí lọ́ fi lọ sí Diamond wọ́n wá sí Diamond yẹn sáǹdì ẹ̀ wá lé kókókókó wọ́n ṣe ultravision ni tàbá wọ́n ṣe báyìí nígbà tí wọ́n rí wọ́n wá ní wọ́n á preview theatre kan tó fi ń déètì wọ́n preview làwọn ọ̀gá ńlá táwọn ń fi owó ńlá láti fi ń bá rí wọn ni eléyìí ọba tí wàá jẹ́ pẹ̀lú owó kékeré tó ṣe ultravision yìí wọ́n bá lẹ̀ ni wọ́n ṣe ọmọ theatre. kò sí lọ́kọ̀tù. kò sí lọ́kọ̀tù àwọn aláyé tó wà ní tàǹsọ̀ yìí gbàgbé àwọn bàbá wa tó lé kókókó ni so ní máa ń ṣe Kútọ̀nù everywhere. ló gbé nǹkan ẹ lọ. bẹ́ẹ̀ ni ìgbà yẹn ni Muyideen Arobẹrẹsẹ wá ṣe ẹkùn so àwọn tí ò mọ story ọmọ sọ story pé Muyideen kọ́ sí ẹkùn ni kí ló ń jẹ́kùn ẹkùn bó. Àlàdé kọ́ mọ́. ó ń kọ́ Big Abass lọ́kọ́ ya ultravision lọ́kọ́ ya Big Abass ni àwọn àgbà kì í ṣe story tẹ́lẹ̀ sọ bá wa. àbí torí pé Big Abass jẹ́ èèyàn yín lẹ́yìn sílẹ̀ yìí. odò tó bá tójú ẹni kún kò lè gbé ni lọ gbogbo story video at everything àwa ti bẹ̀rẹ̀ jìnnà kó tó àti bẹ̀rẹ̀ kan jìnnà tá a ti ṣe tètè kó tó ní nígbà kọ́ ní Big Abass kìíní à ń fi ṣe ẹ̀yẹ ní kó tó kọ́ bẹ̀rẹ̀ kí ni Big Abass fẹ́ ṣe ó dé pẹ̀lú àwọn ọgbọ́n kankan ní ó dẹ̀ ṣe ó dé perfect. ó sì lọ. ká pé Big Abass ní supporter gbàtà ṣe Big Abass ó yẹ kó gírì jù báyìí lọ despite pé àgbàlagbà ni ó láwọn ọ̀pọ̀lọ̀ kan tó ní gan rẹ́rẹ́rẹ́ báyìí Big Abass tó máa ṣe àwọn kan ó máa ṣe àwọn fẹ́ẹ̀tì kan tó. ẹ̀yin fẹ́ẹ̀tì ẹ̀ iná sọ gbẹ̀mí ló sọ. gọ́gọ́ ó máa ṣe fẹ́ẹ̀tì ó máa jẹ́ yín gan òun àti Sunday Osai Sunday Osai yẹn ti kú sí so kí mẹ́fà ni pé Big Abass ló kọ́ ṣe yẹ later after Diamond tí a bá sàrà tó wá sí Diamond ló ṣe tó kan ẹ̀ kan tí wá làwọn ọmọ Yíbò wá rí à ń pè ẹnìkan mo gbàgbé kó Yíbò tó gbé tí wọ́n kó àwọn yẹn lọ sí mìíràn tí ó pè wọ́n. next video lọ́wọ́ bẹ̀rẹ̀ next video lọ́wọ́ jẹ́ kí fídíò popular rẹpẹtẹ ìtàn bẹ́ẹ̀ sọ nìyẹn ṣùgbọ́n nǹkan ló bẹ̀rẹ̀ fídíò rọ o. kọ́mọ sọ bẹ́ẹ̀ mọ́. kò sí tó jọ. nígbà fíìmù optical gàdá kọ́sẹ́ Nàìjíríà Yorùbá ni Àjàní Ògún Àjàní Ògún ni first film Yorùbá kọ́sẹ́ Nàìjíríà. alẹ́ ní Afọláyan ni abidjan ló ní. àwọn kan ní ẹni tó ní Ọlá Balógun ló ní cinematographer ni ó lọ train fún ní ìlú òyìnbó wọ́n fẹ́ experiment tó kọ́ ní bí wo nígbà náà tó rìn nígbà náà ní Dúró Ládípọ̀ Dúró Ládípọ̀ lọ́gà ló wá pé Dúró Ládípọ̀ pé kọ́sítọ́rì fún mi mo fẹ́ experiment ní mo lọ kọ́ yìí kó o dẹ̀ play lead role nínú ẹ̀ but ẹ mọ̀ pé professional àwọn ọ̀gá yẹn ọ̀gá ni mi ò lè play lead role yorùbá tó ń wò yìí yorùbá Ṣàngó ni mi ò lè gé story tí mo dẹ̀ fẹ́ kọ́ fún ẹ yìí story love ni táwọn èèyàn like Àjàní Ògún but mo ní ọmọ kan tí ó ṣèrò yẹn fún ẹ wọn lọ gbéra wọn wá ní kí wọn lọ pé ọ̀gá ń gbé ní mo ṣe ń gbà náà ọ̀gá wo sá Adélọ́ọ̀fù bàbá àwọn Gabriel ìkúnlẹ̀ gankan ibi wọ́n ti ṣe interview fún ẹni tí ó ṣe róòlù Èbúté Mẹ́ta ni wọ́n wá pé ọ̀gá lọ bẹ̀ location
àyànmọ́ lọ́gbìn mo ti lọ́gá ti sọ sórí yẹn fún mi nígbà náà location àyànmọ́ Ògúndé lọ́gá dé lọ́gá ti sọ sórí yẹn pé nígbà wọn sọ pé Àjàní Ògún ọ̀gá wọn lè gbé fún ìyáde nìyà nígbà tí èsì mi mo ní ṣe Bọ́lá Balógun lónìí wọn bá pe ọ̀gá ẹ̀wọ̀n ìjọba ọ̀gá ló fún mi 1974-75 yẹn wọ́n fún ọ ní 1,000 naira yẹn ọ̀gá ní àwọn ọ̀ràn ti wọ mọ́tò láti Èbúté Mẹ́ta táwọn dé mo sì ń ṣẹlẹ̀ àwọn ni ibi tí inú wọn dùn dé jù tówó yẹn pọ̀ dé inú wọn ti ẹ̀dùn kọjá rẹ pé 1,400 náà ta foswájì mọ́ra 400 naira. wọ́n á fún lótó ìrà méjì àtàbọ̀. So first film wa Àjàní Ògún yẹn ma odo adelo complete lo àǹtí tó ṣe ìyàwó gẹ́fẹ̀ nígbẹ̀ Àjọkẹ́ mo lọ mú láti University Ìbàdàn gbà náà mi ilé ìyọ̀dọ̀ bóyá lọ máa wà wọ́n ilé sọ àbó ti di ìyàwó bàbá ní ìyàwó bàbá kẹ̀ kìí sí ìyàwó bàbá mi mọ nǹkan nípa wọn jẹ́ àwọ̀ wọn ò fẹ́ sílé mi ò sọ lẹ́yìn kọ́tì mi ò possible so wọ́n nínú pé ká fẹ́ sílé gbogbo àwọn ìyàwó mọ́ ibi tá a wà yìí ibi tó lápẹẹrẹ tá a bá sọ nípa àwọn àgbà ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ ọdún tó ń mòde iṣẹ́ sinimá ṣe tíátà tó ń mọ̀ tán wọ́n sọ̀rọ̀ 50 ọdún ilẹ̀ wẹ́fà àjọṣepọ̀ ó ṣàpọ̀ dáadáa ẹ ti wà lẹ́kọ̀ọ́ tó bá sọ nípa bàbá Òtòlù àwọn ọmọ sábà dárúkọ ọmọ ọba àbí kí n sọ pé bàbá olóyè tiẹ̀ ní. prince ni mi ọmọ ọba Ògbómọ̀ṣọ́ ni mi ọba tó wà mẹ́rin gangan family mi ni Ọláoyè. Gandhi kábíyèsí o à ń bọ̀ mbìyàn náà ṣùgbọ́n tá a bá sọ nípa Mustapha Bakare bàbá Òtòlù ẹ̀yìn àti ọmọọba Jídé Kòsọ́kọ́ bó o lè ṣe jẹ́. a close jù bàjẹ́ nígbà tí mi padà wá sí kò finally ọ̀dọ̀ Jídé Kòsọ́kọ́ mo dé sí so gbogbo sẹ́ta ìdájọ́ ń ṣe bẹ́ẹ̀. ẹ̀ ń gbélé wọn ni. mi ò gbé bẹ́ẹ̀ mo ń gbé bọ́ tí ẹ̀wọ̀n tẹ́ máa la dé sọ́dọ̀ àti kẹ́ríkẹ́rí àjọ ń ṣe pọ̀ ni màá máa lọ bá wọn á lọ nígbà yẹn a máa ń ṣe kíníkan ní open theatre ní national theatre stage every weekend ni tá a máa ṣe tí Jídé Kòsọ́kọ́ theatre ọba ní iṣẹ́ Bello àwọn Bello ò ní táwọn Bello ọba ní ọ̀gá wa Lékè Àjàó Kónkósárì chief Kónkósárì Tọ́kọ̀lá àwọn ò ní bẹ́ẹ̀ bí àtọkọ̀lẹ́pọ̀ wọ́n pẹ̀lẹ́ apọ̀ àtọ̀gá àwọn Ògògó kí ló kọ́ ọ̀gá wa yìí lọ́dún fa kọ́ ni wà àwọn ọdún fa náà lẹ́gbẹ̀ẹ́ ọdún fa náà wà ọ̀gá kan lọ olówú ẹ̀sìn gan bàbá ẹgbẹ́ baláwo ni wọ́n so wọ́n ní àwọn àjọ ṣe pọ̀ ni so kò sí pé alẹ́ bísí ní weekend kan so ó jẹ́ kí àjọṣe wa yìí ó dùn gan tó bá àníṣe yẹn ṣe dáadáa kọ́rọ̀ sinimá tó wá wò sọ́dọ̀ mi ṣe ẹ̀rí pé gbogbo fíìmù Jídé Kòsọ́kọ́ ẹ̀rí mi bẹ̀ ní ṣàǹgbà yẹn gbogbo fíìmù ẹ̀ bíi àṣírí ńlá ọmọ elépo Mọ̀rẹ́nikẹ́ Alágolo mo ń dáhùn àwọn eré tó popular nínú àwọn ìtumọ̀ nígbà yẹn ni o Ayé Retí Ẹlẹ́yà. lákòótọ́ ṣá gbogbo eré wọn lẹ mọ́ ń wà tí máa play kéṣe long road. kí ló wá ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ sínú eré tó ń ṣe lásìkò yìí kí ló dà ní. nítorí pé àkọsẹ́ kan tó dà ní wàá. kí ló wá ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ fi sí mbẹ̀. ṣe mi pé eré ó fẹjú gan àwọn òṣèré náà fẹjú àmọ́ mọ̀ra wọn nígbà tí mo kó Ògbómọ̀ṣọ́ tí mo délẹ̀ ọwọ́ Jídé Kòsọ́kọ́ mo dé sí. nígbà yẹn ni ọ̀gá Jídé jẹ́ general manager Steve Industrial Company ní Kirikiri so wọ́n lọ ṣe tíátà gbogbo wọn gbà náà máa ń kóra àti ọ̀gá wa tó kú iná Ọláọmọnìtàn Àjímájàsán gbogbo wọn àwọn close mọ́ ọ̀gá Bello ọ́fíìsì ọ̀gá Bello gbogbo máa ń lọ so àjọ máa ń ṣe stage kan gbà ní open theatre gbogbo àwọn òṣèré àwọn ọ̀gá yẹn wọ́n kóra wọn jọ rẹpẹtẹ so bẹ́ẹ̀ nìkan máa ní stage ní weekend ẹnìkan ó lè ti ń bọ̀ so àjọ ṣe ní gbogbo wa eré kan bẹ́ẹ̀ tàti lọ bá ọ̀gá wa ṣe ní gbogbo ọ̀gá Jídé ọ̀gá Bello gbogbo wọn ní àlọ́ ìyá ní Ìwó chief Kónkósárì Ògbéyọnú ó tẹ́rìbù ó lé ẹ̀sà mọ̀ jẹ́jẹ́ mi fẹ́ máa lọ síbi ó ti mo ṣe dákọ̀ sí ó ti jágbá àwọn tó wà mẹ́rin nínú àwọn lálùdí ẹ̀fẹ́ pé Ògbéyọnú lóòótọ́. kí ló ṣẹlẹ̀ ẹ̀mí bàbá. kò sí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ tó pé nílùú yẹn wọn jẹ́ àríkìrí ẹ̀yà dáadáa wọn gbọ́wọ́ sí a torí wọ́n ti rí àwọn èèyàn wa torí wọ́n ẹ̀ mọ̀ pé. níwò ìwé ìlú Kùránì èmi náà mi gan wọ́n ní. Kùránì wà lọ́tọ̀
tìbí náà wà lọ́tọ̀. wọ́n ti mọ̀ pé traditionalist ni ẹni tó ní iṣẹ́ yẹn ìyẹn ọ̀gá lékè àjà o kò sáré wọ́n bá wa fà á ìtọ́ yẹ ká ìrìn àjò tó yẹ ká rìn ìjọ mẹ́ta àrìn ní ọ̀sẹ̀ méjì so ọpẹ́ ká tó parí so oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ àjọ wà ní pẹ̀lú àwọn ọ̀gá jíde ńgbà yẹn ọ̀dọ́ wọn lẹ́mọ̀ ń dé sí. làwọn bẹ́ẹ̀ ni mo máa ń wá every time sọ̀rọ̀ mi ti yẹn so gbogbo fíìmù tó ọ̀gá jíde ṣe nígbà ọ̀rọ̀ fídíò bó ṣe pọ̀ tó kò sí ètí mi síbẹ̀ tí mi ò kàn dẹ̀ wà ń bẹ̀ lásán tí mò ń ṣe tí mo kó ipa tó gùn rẹpẹtẹ èmi àtọjọgẹ ẹ wà ń bẹ̀ náà ni. bí ọmọ elépo àṣírí ńlá mọ̀rẹ́nìkẹ́ alágolo màdàrú ayéǹretí ẹlẹ́yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní sáà tá a wà yìí kí ló dé ìsinmi bàbá ọmọ kan jíde kò sọ nítorí pé mo relocate padà s'Ógbómọ̀ṣọ́ ọkùnrin dẹ́rẹ̀ ní àdíyà kan ẹni ọba ti lára ń dì ni ó pè ní ó pè tó kébì ò sí lára á nígbà tí stage kan dé stage ogun Awóyaya gbogbo orin tó wà náà mi mú compose mi mú kọ́ ẹ mọ ní kọ́ ni. mo mú ní kọ́ mo ti bá ìkéde àròṣe rírí náà ìdòṣe láyé màmá kòkó lójú ẹlẹ́gbà nígbà náà. ẹ ń gbé ní abẹ́ ń ta gìtá mi. mo ń dúkó ń gà ní. so kí wọ́n bá yẹn ni pé n tó fà á nìyẹn Ògbómọ̀ṣọ́ tí mo wà yẹn tẹ́lẹ̀ ti di ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá à ń sọ yìí tá à ń ṣeré fídíò àgbéléwò yìí àwa tá à ń ṣe ń gbà náà tí wọ́n bá dá àwọn tí wà nísinsìnyí 40 ọ̀nà àti kódà kan ẹ̀mí ìlú àwa tá à ń ṣe fídíò àgbéléwò gbà náà fíìmù mélòó ní jáde nígbà tá à ń sọ ẹ̀yẹ̀ mọ èèyàn tó ń ṣe fíìmù sí pàápàá àwọn obìnrin bí ẹ̀ ń sọpọ̀ tó àfi bí irùngbọ̀n wèrè àfi bí irùngbọ̀n wèrè ni obìnrin pọ̀ bí so kẹ́ni kan máa sọ sakọ wọn ó sì mẹ́lò míì bẹ́ẹ̀ náà lọ́rọ́kùnrin ẹ̀nu ẹ̀fẹ́jà ló yẹn náà yàtọ̀ sí táwọn èèyàn ń fọ̀tẹ̀ ṣe torí àwọn ọ̀dọ́ ọ̀sìn tí wọ́n lọ dákákọ́ sílẹ̀ tí wọ́n ń ṣe fíìmù wọn ìrí ọ̀tẹ̀ ni mo rí ọ̀tẹ̀ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe arúgbó 50 ọdún 70 years ẹ wá lọ mọ́ 25 years ẹ wá ń kùn ní white ẹ dákun tẹ́ ẹ bá kùn white ojú tẹ́ ẹ kùn tó bá jọ 70 years ìrìn rẹ̀ sí ọjọ́ 70 years àti action tí ó ṣe kò possible ẹ gbàgbé ẹ̀. ẹ̀sìn náà tó pé 70 lára nínú yín. bí o tẹ tó tẹ tí ìfẹ́ súnmọ́ bẹ́ẹ̀ tó ti fẹ́ súnmọ́ ó ti mọ̀ bí pé ẹ fẹ́ ṣe àgbàlagbà babaláwo bí gàba sí mẹ́bẹ̀ ẹ̀ lọ pé ẹ̀ wá lọ pé ọmọ kan wọn 30 years pé wá ṣe mí ní kò ní hàjáda kò lè gbàgbé kò lè ṣe bí gàba ṣe ṣe. kò lè get it right ó ní nǹkan mẹ́ta kan mo fẹ́ mú rin òpó mẹ́ta kan nínú òpó mẹ́ta ẹ̀ mú kan bẹ́ẹ̀ bí bá ti á mú kan ìwà béèrè àgbà wọnú ẹ̀ dáadáa ṣé kí n lè síwájú yín ṣé ìlú wà ìlú káàkiri ilẹ̀ Yorùbá iṣẹ́ ìṣẹ̀ǹbáyé wa nílẹ̀ Yorùbá àti ohun tá a máa ń jẹ tá a mú sẹ́nu tí mo lọ sínú ikùn wa nílẹ̀ Yorùbá ìwọ lè fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta. inú oúnjẹ iṣẹ́ ìṣẹ̀ǹbáyé àti ìlú àwọn ìlú nílẹ̀ Yorùbá. ẹ jẹ́ n sọ̀rọ̀ lórí iṣẹ́ ìṣẹ̀ǹbáyé. ẹ ṣeun tá a bá ń sọ nípa iṣẹ́ ìṣẹ̀ǹbáyé ìwọ gan ni iṣẹ́ ìṣẹ̀ǹbáyé tí ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ dárúkọ 5 ẹ̀ tó yẹ pé Ògbómọ̀ṣọ́ nìkan ló ní o tó sì mọ̀ wọn dáadáa táwọn èsì ń Kwara nílẹ̀ gbóná tiwa kò sí lóńdó lọ́la wọn tẹ́rì. dó ọ̀pọ̀lọpọ̀ sẹ́sìn làwọn kan iṣẹ́ ìṣẹ̀ǹbáyé tó jẹ́ pé ìlú kan ṣoní ọ̀dà ni kò sábà sí máa láyé sìn ṣùgbọ́n àwọn ni wọ́n kàn jẹ́ olórí mẹ́ta wọ́n bẹ̀rẹ̀ tó pilẹ̀. ẹ wo àgbẹ̀ tí a ń gbin kóró ẹ máa ti kóró kásù yẹn Ògbómọ̀ṣọ́ lẹ́tì rí ìtọ́jú àjò bẹ́ẹ̀ sí ibẹ̀ lọ́pọ̀ jù sí táwọn mẹ́rin bá ṣe nílùú wọn náà káàkiri wọn bá kó Ògbómọ̀ṣọ́ wọn ò ní rí àwọn òyìnbó tí máa gbà lọ wọn torí àwọn òyìnbó yẹn ti fi Ògbómọ̀ṣọ́ yẹn sílé wọn nígbàgbọ́ pé ibẹ̀ làwọn tí rí tọ́pọ̀ jù ìyẹn ni àṣà kan ti ẹ̀ ń bẹ́ tí bòye máa ń dá bí òró bá jáde ń sìn òró ní mángòrò ní mángòrò nínú àwọn tí ń gbin òró Ògbómọ̀ṣọ́ number 1 òró mángòrò là ń pè lóòró. lọ́rọ̀ tí yín àbí torí òró kan wà tẹ́kẹ́ tá a bá jẹ tán báyìí kí ni tó wà nínú ẹ̀ a máa mú sí ọgbọ̀n náà. òró nìyẹn náà ń jẹ ṣùgbọ́n
tẹ́ ẹ bá ń dákọ̀ òòró nípìnlẹ̀ Ọ̀yọ́ mangoro náà ń sọ̀rọ̀ bá mangoro sì yẹn ni bẹ́ẹ̀ bá fẹ́ ra mangoro yẹn lọ́kẹ́tù lásán ni wọ́n á ní ṣe mangoro Ògbómọ̀ṣọ́ lẹ́fẹ́ ni àbí ti tó lọ́ mọ̀ pé mangoro Ògbómọ̀ṣọ́ ni ó tóbi jù. bẹ́ẹ̀ mi náà bá ń bọ̀ láti kọ́ ara wọn rà àbá kó ń bá kó lójú ọ̀nà wọ́n mọ́ ní báyìí kalẹ̀ ni. àwọn okùn kan bẹ Ọlọ́run ló fi irú àwọn ajílẹ̀ bẹ́ẹ̀ sí ilẹ̀ bẹ́ẹ̀ àwọn kan bẹ ibi tí ń tọ́jú àwọn adẹ́tẹ̀ l'Ógbómọ̀ṣọ́ àtàǹpẹ̀ ní àgọ́ mangoro wọn ló tóbi jù àwọn adẹ́tẹ̀ ní dẹ́ngbẹ̀ mangoro wọn ló dojú adẹ́tẹ̀ ló dẹ́gbẹ̀. bọ́ọ̀lù ṣe wọ́n ní nǹkan tó mú gbé tí wọ́n. Ọlọ́run lọ́kàn mú ẹja fi Ọlọ́run ni kárìn lóòrùn pápá gílítì Ọlọ́run bá ní fún nípa. kárìn ní òòrùn ṣe pé agilítì máa ń yárùn ni tọ́dẹ̀ kan wá jókòó pé kí n lè bá pa agilítì lórí jẹun lọ́jẹ́ máa dúró nùnú kí n bá rí o lè má wà lásìkò gbà wọn. so kárìn lóòrùn kò ní apá gílítì Ọlọ́run bá ní fún nípa. ṣé adẹ́tẹ̀lẹ̀ kó gbé nǹkan kó wù tààrà ní abẹ́tọ́ lọ́wọ́ bí tọ́ ní gbogbo ọwọ́. bàbá nínú ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú àsìkò yìí ẹ sọ pa kaṣú àti iyì ńlá tó ní kọ́lá tó fi lé pé àwọn òyìnbó gan ọmọ ń kó lọ́pọ̀ yanturu wọ́n kí ní kàtà ń gbọ́ tó lọ káàkiri wọ́n ní bẹ́ẹ̀ bá ń kọjá ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bá rí kaṣú bó bá rí bó bá ká bó bá mu ṣùgbọ́n kó gbàgbọ̀n kó mọ kó mẹ́ta mẹ́rin bí ogún bí ọgbọ̀n wọ́n níbẹ̀ kọ́lá wọ́n lè ṣe bákan fún yàn bẹ́ẹ̀ bó lọ̀rọ̀ yìí sà. ẹ dákun náà ń gbèyè sọlẹ̀ náà ntẹ́yìn bá fẹ́ jẹ níwọ̀n bá ẹnu rẹ̀ tó bá mú kò sẹ́ni tí ó bínú. ó lè fẹ́ mú lọ fún tẹ́ẹ̀dì náà pé dàrẹ́tọ̀ kí ni dùn. nǹkan ní nǹkan ṣe máa fi ṣe atẹ́tẹ́rẹ́ báwọn l'Ógbómọ̀ṣọ́ ẹ gbọ́dọ̀ jí kóró kaṣú mẹ́ o. kóró àbí kaṣú gangan. wọ́n ti ẹ bá kakọ sílẹ̀ tó bá pọ̀ báyìí wọ́n fòyìn wọn lọ́fẹ̀ẹ́ ní ẹ̀ máa mú ọ̀pọ̀tẹ́ ẹ̀ lé mú kóró lọ ẹ̀ sọ kóró lẹ̀ ni. kóró gangan ni a nílò ìní à ń lò. so ok a lè mú ẹ mú tọ́ yányán ṣùgbọ́n ẹ sọ kóró lẹ̀ tí wọ́n bá kóró yẹn tó bá pọ̀ lọ yín ẹ̀dùn lè nu. èmi náà lè mú ṣe. Ọlọ́run mo fẹ́ kẹ́ sọ ni o. iṣẹ́ tí wọ́n ń rówó lórí ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tààrà iṣẹ́ kóró ni. bíi góòlù lọ́dọ̀ tí. góòlù ṣe lọ́dọ̀ tí wọ́n nítorí pé ẹ̀rọ àwọn tó ń ṣe yẹn gangan pé wọ́n yàtọ̀ sí àwọn ará ìgboro torí pé owó ń bá wọn jẹ. wọn ò wá nífẹ̀ẹ́ fi tàfàlà dépò pé wọ́n gbà kẹ́nìkan ní nǹkan tí a bá ní ẹ má kàkásùn wọn ní ẹ má kàkásùn wọn á ní ẹ mú bẹ kẹ̀ẹ́dà kúrò ẹlẹ́ni ṣùgbọ́n mo fẹ́ kókó asún lọ lé mo fẹ́ lọ fáwọn èèyàn mọ́ mẹ́rin kóró bẹ́ẹ̀ kọ́ sọ́dà padà ó wùlé dá padà ètò ṣẹlẹ̀ nìyẹn kóró gangan ó lọ bẹ́ẹ̀ ó ní góòlù nílùú Ògbómọ̀ṣọ́ tó eléyìí mo nígbà pé o ti yí àwọn tí wọ́n ń gbé káàkiri náà pé tó kìí ṣe ká o ṣùgbọ́n kóró ní Ògbómọ̀ṣọ́ lọ́hùn bí góòlù ní o ohun àlùmọ́nì tí ní tó sì fi ń pawó dára sápò. wọ́n ní kí ọ̀rọ̀ yìí máa lọ báyìí torí ìgbà kan wà tẹ́ jáde ìfọ̀rọ̀wérọ̀ kan lèmi náà wò ẹ kòrò ojú inú yóò dùn sí àti ọmọ Bàjídé Kòsọ́kọ́ kọ sí nípa pé àwọn eré tó ṣe tí ẹ sí ń bẹ̀ bó wà ní àárín báyìí. àárín wa àti ìpàdé àti ìyẹjú ẹ̀ tí èyí ń kálukú àti fi yára ó dẹ̀ ti yẹra wa so kò síṣẹ́ tí ọ̀fẹ́ ṣe ń ṣe jẹ́ òní pè mí. eléko nǹkan ẹ̀ sí mi ò sí ń bẹ̀. òun náà ló di nǹkan tó tẹ́ fi fà mí ọ̀gá kí ló dé. àwọn ọ̀tàn nítorí pé ogun Awóyáyá eré kan mẹ́ta ń pẹ̀lú ogun Awóyáyá tó gbé ọ̀gá Jídé gangba náà sọ̀rọ̀ ni mo sọ pé mi mo kọ́ àwọn ẹ̀sìn wà ń bẹ̀ àmọ́ wà ń bẹ̀ àṣẹ stage ẹ̀ àṣẹ tíátà so ti yí àwọn ṣùgbọ́n excuse of mi ni pé nítorí pé mo ti kú Ògbómọ̀ṣọ́ ni mo lọ ló fún àwọn ní. ẹ̀ǹtí yìí bá sì rí bẹ́ẹ̀ ni pé àwọn tó wà lára lọ. bàbá kí ló wá gbé lọ sí Ògbómọ̀ṣọ́ ẹni àárín àti Jídé Kòsọ́kọ́ ó ti gun dára báyìí àbí àdúpẹ́ kí ló gbé dé èrò ló sọ ní èrò Ògbómọ̀ṣọ́. ṣe rí ọlọ́mọ ntá lérò ọlọ́mọ jẹ́ àbá kọ́mọ pàǹtí à ń lò jẹ́ àmì Ọlọ́run sọ̀rọ̀ sí Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní ikú Ọlọ́run bẹ nípa agilintí. ikú Ọlọ́run bẹ nípa agilintí. tágilintí bá lọ́lọ́dẹ yóò mọ yan alọ́lọ́run kúkú wà tọ́lọ́dẹ ò pa wọ́n bẹ̀. ṣé bó ṣe rí náà nù. Ọlọ́run kájò iná yọ̀ gàlà bí gàlà bá lọ́lọ́dẹ yóò yọwọ́ jà lálá tó bá rí pé ilẹ̀ fẹ́ dísà yóò júbà ìwúrò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. mo gbélé fojú sí ọ̀ ní ṣe kúpọ̀ ọmọ babaláwo tó gbọ́ fátìbìtì ran tó lè takúrò wọnú àdó ṣùgbọ́n tí ò lè mọ ẹnu ẹ̀wọ̀. mo gbọ́ ọ̀dẹ̀ fàníyàn sí ọ ní pọ́nmọ́ àṣegùn tọ́mẹwé tọ́mẹgbò àmọ́ tí ọjà tọ́mẹ mọ́. tọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ àwọn àgbà ní ẹ̀lọ́lé tó sáàmù nítorí padà lé kí n lọ mú sáàmù ẹ̀nu. ṣé ẹ sì rí mú bàbá. mo lágbọ́ Ọlọ́run.
àdúpẹ́ kò ní bàjẹ́ kò ní bọ́mọ yín lọ́wọ́ bẹ́ẹ̀ lọ, àbí. ìgbàlẹ̀ àpàràdé tẹ sọ pé bísímìláì mo ti dé o máa dé láì ọdún ni máa padà wá pátápátá. ṣùgbọ́n tí ń dé díẹ̀ díẹ̀ báyìí díẹ̀ tó kí mo máa ń ṣe ní gbogbo ọ̀gá mi lẹ́kọ̀ọ́ mi ẹ̀ mo máa ń ṣe lẹ́kọ̀ọ́. tó dá àláfíà rè Bẹ́ẹ̀ni. àláfíà rè kò sí Bẹ́ẹ̀ni, nídìí àlàáfíà wà fíafíà kò sí pẹ̀lú ògo Ọlọ́run fáwọn ẹ wá ṣe kíní kan fún mi o Kíni? ẹ wo kámẹ́rà padà ẹ ké sálára ẹ pe àjèrò náà pẹ̀tọ́ èmi Musa Babakare Otolo awo òjògẹ́ èèyàn Jídé Kòsọ́kọ́ mo ti dé o ẹ sọ fún kámẹ́rà. tọ́ ẹyẹ yẹmẹ́lélóko ẹ̀yin òṣèré kò síjà láàrin mi àti ọ̀gá Jídé Kòsọ́kọ́ kò síjà láàrin mi àti òjògẹ́ kò síjà láàrin mi àti òṣèré kankan mo ti wá padà wá sí kò tẹ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ tí mo lọ onídìí ọ̀nà lọ́pọ̀ tí ọjọ́kùnrin ọlọ́mú ọkùnrin sì lọ́mú omi ní òsínbẹ́ omi wà mẹ́kọ̀ọ́ tó máa mú ni o àmọ́ omi ibẹ̀ ní ìsìn ó ti ń pọ̀ díẹ̀díẹ̀ mo ti wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ mo ti wà lẹ́kọ̀ọ́ ẹ má sọ pé nítorí pé mo wà l'Ógbómọ̀ṣọ́ ńlẹ̀ pé mi o ẹ máa pè mí o ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àjọ ọmọ rere bára wa sí o ẹ ṣé mo dúpẹ́ o. aláwọ̀ àmì ẹni ọ̀nà ló pọ̀ tí ọjọ́kùnrin ọlọ́mú ó tún wá ní náà omi ní òsínbẹ́ omi tún wá wà ń bẹ̀ kò tọ́ máa mú ṣùgbọ́n èyí tó wà láyà tí ń báyìí ó ti tọ́ wọn mú báyìí kò tọ́ máa mú níwọ̀nba. pẹ̀lú ògo Ọlọ́run yóò mọ dùn náà ni Àmín, àmín. látọ̀dọ̀ tí kí á nìkan tó ń bọ̀ eré mi tó ń bọ̀ láìpẹ́ tẹ́ fẹ́ ṣe ẹ ṣeun gan eré tí ó ń bọ̀ òun ni ọmọ inú òkú ọmọ inú òkú Bẹ́ẹ̀ni. ẹ ti ṣe nígbà fẹ́ tún ṣe àbí tuntun mi ti ṣe lélẹ̀ rí mi ti ṣe rí mo fẹ́ tuntun ni mo fẹ́ tún ṣe mo fẹ́ ṣe ni ọmọ inú òkú bẹ́ẹ̀ ni ìtí ayé àmọ̀mọ̀ yìí òun náà ni kọ́mẹ́dì bẹ́ẹ̀ ni kọ́mẹ́dì ni Bẹ́ẹ̀ni, àwàdà ni eléyìí bẹ́ẹ̀ni. ṣé ẹ̀kan bára ń bẹ̀ ni àbí bẹ́ẹ̀ ṣe fọ́ láti lè tí ni. eré ológun lèmi ṣe láti bẹ̀rẹ̀ ìgbà ńlá tí mo ti jẹ́ ó tó lò yẹ eré ológun mo ń ṣe bẹ́ẹ̀ bàbá Sàlá ló jẹ́ kí kọ́mẹ́dì ó wọlé bẹ́ẹ̀ ni mo mọ̀ tí n bá ti ń wo bàbá Sàlá inú mi máa ń dùn sẹ́wọ̀n kí wọ́n máa ṣe rẹ́kọ́ọ̀dù kan tá a máa ń fi ọwọ́ yí báyìí aláfọ yí kéékèèké bó báyìí mo ní ilé tọ́pọ̀ ńgbà náà pẹ̀lú àwọn pé rédíò alápòtí so tí n bá ti ń gbọ́ bàbá Sàlá inú mi máa ń dùn mo máa lọ jí wọ́n wò ní àwọn àtàdìsá àwọn àtàdìsá àti ìyá Sàlá gangan ti àṣàlá èyí wọn pè nìkan náà ní Emily Emily ìyàwó bàbá ni àwọn sì wà dé sí Emily wa bọ́lá wà àwọn wà nìbàdàn pẹ̀lú ògo náà wọn ò débi pẹ̀lú ògo Ọlọ́run ẹ fún wa nọ́mbà wọn. mi ti ẹ̀ nọ́mbà wọn ṣùgbọ́n Yemẹtu aládọ́rin náà Yemẹtu aláwàdà náà wà wọ́n popular gan wọ́n lóòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ Yemẹtu aláwàdà bẹ́ẹ̀ ni so bàbá Sàlá lóòtẹ́ẹ̀lì yẹn ibẹ̀ lẹ́gbàá wọn àdìbẹ̀ pẹ̀lú wọn á gbàgbé ẹ̀ wọ́n wà wọ́n láìkẹ́ lóhùn kan báyìí wọ́n nífẹ̀ẹ́ sí jù sọ̀rọ̀ mi ti tẹ́lẹ̀ kan bá rí wọ́n ṣe ń jìṣẹ́ fún wọn sọ̀rọ̀ mi ti so. ẹ wá sọ pé ẹni àwàdà àwọn náà sọ yín di aláwàdà. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n jẹ́ kí n máa sàwàdà ọjọ́ tí bàbá Sàlá kọ́kọ́ mi ṣe ni mo lọ bá wọn ya fíìmù tí bá mọ̀ bí inú mi ṣe dùn tó bẹ́ẹ̀ nígbà tá à ń sọ yẹn èmi òjò gẹ́gẹ́ bá ṣe wọlé àwọn tán náà tó ń ṣe tí wọ́n bá táwa sínú fíìmù yẹn ó lè mọ̀ lọ tààrà. bàbá Sùwé Òjògẹ́ Òtòlò bẹ́ẹ̀ ni bàbá Sàlá wá pè mí Ọlọ́run foríjì Yomi Ògúnmọ́lá ló dìrẹ́tì fíìmù yẹn ni ẹ bá pè mí pé wọ́n wà bá mi ṣe fíìmù gangan bá débẹ̀ nígbà wọn lọ bàbá Sàlá wà ní Òtòlò ìlú lọ́gbà náà mi mo fẹ́ kó bá mi ṣe fíìmù ọkàn gbé ẹ̀rín mi mo ní bàbá ẹ̀yin lèmi máa jí wò ẹ̀rí mi ń tọ́ yín. ẹ̀yin lèmi ń tọ́ mi tí mo máa ń wò fún yín inú mi dùn pé mi ṣe fẹ́ láwọn ilẹ̀ tẹ́ pé mo ní. ṣé wàá gbọ́ àbẹ̀gbọ́. mo ní ìbéèrè kọ́ bọ̀ lọ yín wọn láwọn ti bọ̀ mo ní ìbéèrè ẹja wọn abáṣe mo lọ́jọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin lọ́dọ̀ wọn nìbàdàn. lẹ́yìn tí ṣeré tàbí. àwa pàdé nígbà tí wọ́n fún mi lówó owó tí ì lè bè lọ́wọ́ ẹgbẹ́ mi gẹ́gẹ́ fún mi bàbá máa pọn mi lé o bàbá tó wá lápàlẹ́ yẹsà wọ́n tó wọ́n ṣe yẹsà sáwọn àwọn ọmọ tí àwọn ọmọ. bàbá Sàlá. wọ́n dẹ̀ wá máa ọmọ jẹ́ ọ̀gá tí mo láìkè ṣé ẹ mọ̀ pé kọ́mẹ́dì 1960 50-60 ó yàtọ̀ sí kọ́mẹ́dì 70 àti ti 80 yàtọ̀ sí 90 tí a bá ṣe kọ́mẹ́dì kan ó máa rẹ́rìn máa bẹ̀rẹ̀ tó máa ṣe máa kéde sí wọ́n tó wá bí i pé ṣé táwọn ṣe dáa wọ́n máa béèrè. máa ní ó dáa lọ́wọ́ ẹ̀yin tẹ̀sẹ̀ dé. bẹ́ẹ̀ ni ọ̀nẹ́ màá sọ fún Yomi Ògúnmọ́lá pé ẹ̀ka ni wọ́n wà just báyìí bàbá rẹ̀ sọ tẹ́lẹ̀ kan ṣe yẹn kó lè bá gbà mú tẹ́yìn ń lò ń gbà náà. bàbá kémi náà put it to you báyìí ṣé kọ́mẹ́dì wà. kọ́mẹ́dì wà. lónìí àwọn tó ń ṣe lọ́wọ́ táwọn rí táwọn ìdárúkọ tó wà. kọ́mẹ́dì wà ṣùgbọ́n kọ́mẹ́dì tí ó yàtọ̀ sí kọ́mẹ́dì tí wọ́n ṣe ń sìn kì í ṣe kọ́mẹ́dì tí ìyẹn kọ́ ní pín kọ́mẹ́dì táwọn kan ṣe ń sìn kọ́mẹ́dì ìbú nìkan náà ń ṣe ìyẹn ṣe kọ́mẹ́dì ni kò sọ̀rọ̀ kò ní dáwọ́ láti búyàn kó pààyàn lẹ́rìn then àwọn èyí tí wọ́n ṣe ń sìn sọ́dọ̀ mi ti yẹ
nítorí pé comedy yẹn ó pín sí ọ̀nà méjì we have critical jokers àwọn kan bẹ tó pé irú ẹ̀ làwọn ẹlẹ́sọ̀ wọn ní fẹ́ ká pé Adéwálé Ẹlẹ́ṣọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ 1000 kò dẹ̀ níjọra wọn wow irú yẹn máa ń sọ̀rọ̀ orí Adéwálé Ẹlẹ́ṣọ̀ ẹ̀bùn Ọlọ́run ni ká lè sọ̀rọ̀ rẹpẹtẹ ẹ̀bùn Ọlọ́run ni tí ó sì mọ pààyàn lẹ́rìn tí ó máa pa ẹlẹ́rìí tí ó dẹ̀ níjọra wọn tí ó máa fi àfiwé rẹ èyí mẹ́rin lónìí ẹni tó lọ bá bọ̀ lẹ́bùn ẹni bọ́ ṣe rí then àwọn kan bẹ́tà ń pè ní tí wọ́n ṣe àwọn situation comedian àwọn yẹn ò lọ́rọ̀ lẹ́nu rẹpẹtẹ wọn ò ní kankan so wọ́n jẹ́ bá saction bí kò ṣojú báyìí kó fẹjú kó ràn mú kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí tí ẹ ti rẹ́rìn yóò ẹ̀wò Mr Beans àbí kílẹ̀ máa ń pè ọ̀bọ̀ olùdìbò yẹn àpẹẹrẹ àwọn situation comedian yẹn nígbà yẹn ṣe wá rí comedy táwọn èèyàn ń ṣe ń sìn comedy ìgbàlódé kákàlérí fọ́ọ̀nù yẹn kọ́ ni comedy most of àwọn tó ń ṣe comedy yẹn tí ẹ rí tí wọ́n ṣe kéṣe àwọn tó ń ṣe nínú fíìmù mo rá àwọn comedy kan tán àwọn comedy kan nínú but I'm not my encourage wọn mi ò discourage me I'm not discourage anybody but ẹni kí most of them wá ṣe drama ká gbé kámẹ́rà sí wọn báyìí ká pí àwọn máa wọn òṣèré tó jẹ́ professional kí wọ́n wá rí comedy yẹn sí. àti deliver nítorí pé tẹ bá pí àwọn irú àwọn tẹ́ ń sọ yẹn máa wà kan tẹ pí ẹ̀ mọ́ Ẹlẹ́ṣọ̀ tẹ pí ẹ̀ mọ́ òtòbẹ́ tẹ pí ẹ̀ mọ́ bòtòlò kò lọ́rọ̀ sọ mi èké sọ̀rọ̀ irọ́ kó yàtọ̀ síra wọn. ó sọnù dànù ẹgbàgbé ẹgbẹ́ bẹ́ẹ̀ ní Sokoto wòde ẹni kì í fọ tí gbígbó kò lè gún mi ní táwọn yẹn fẹ́ sọ kí ni wọ́n fẹ́ sọ mélòó ní ẹkọ́ ń bẹ̀ àwa lọ kọ́ tíátà ni akọ́ tíátà àwa kọ́ dírámà náà wọ́n kọ́ dírámà nígbà tí dírámà dé oúnjẹ lórí pé ẹ̀sìpẹ́lẹ́ ìgbà tí sójà mi jáde yìí lórí pé àfọ̀mọ́ bẹ́ẹ̀ tírénì wo ni ẹ lọ ẹ má jà bọ́ àwọn ọ̀sẹ̀ ọlọ́wọ́ fàlùbáríkà sí fún wọn wọ́n ti mọ̀ bọ́ tí kí wọ́n tó máa kọ́ rẹ̀ dírámà ọ̀pọ̀ síbi kan àwọn máa kọ́ lọ Jésù èdè. èyí tó tiẹ̀ wá ń tàbá ṣé wọ́n ń pè é síṣá àwọn tó ń ṣe skíìtì ó yára bá ṣe báyìí wọ́n ń pè mí ẹ̀sìn wà ń bẹ báyìí náà wọ́n bá wọn ṣe àdúgbò fọlọ́ wọ́n bá wọn ṣe ìbí náà ṣe skit dára fúnra mi. tó láti ọ̀dọ̀ ọ̀gá wa yányán arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akínrẹ̀jú aya àṣekú ní ilé kámú kí ẹ̀ṣin tẹ́ wá ọ ẹwà yóò wá lásán ọ ẹ̀sìn gan tó ẹ mọ̀ bọ́ rí ni o. mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yọ́ yín mọ́mọ́ lágbọ́ lọ́wọ́ ẹ̀ níjàjò rẹ̀ yìí iwájú lẹ̀ ti ń jọ lọ́nà tipẹ́tipẹ́ o látàyè gbà tẹ́ ń ṣe face to face family ties tá a mọ abayín ní ibìkan ní kò dùn bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni nowhere to be found ẹ̀ẹ́dẹ̀jájò rẹ̀ yìí àdúpẹ́ ní ìsìn náà níjàjò rẹ̀ yìí o àṣẹ o iwájú lọ́pọ̀ ibi tí yóò máa rí sí ẹ̀ṣin mo dúpẹ́ o. tó bàbá ká tó mọ lọ èmi wo ìfọ̀rọ̀wérọ̀ kan èyí náà lẹ ṣe o ẹ sọ pé nígbà kan wà tó ló fẹ́ ṣe tí Òjòkó fẹ́ ṣe fíìmù kan tó lóun fẹ́ gbó lọ́wọ́ Fẹ́mi Adébáyọ̀ owó yẹn pọ̀ Òjòkó náà wà wọ́n irọ́ òun ò bá Òtòlò sọ bó lọ́rọ̀ ṣe jẹ́ngbà ẹ̀ ṣé ó sì dá wà láàrin èmi ò kò dá wà lálẹ́ ó dá wà lálẹ́ díẹ̀ but àparí èmi àtòjòkè èmi àtòjòkè ò rẹ́ àlejà kò sí bọ́ ẹ rí i pé mò ń sọ fún nìkan fún yín pé ṣe rí iṣẹ́ fíìmù yìí kò ṣe dá sí o iṣẹ́ tíátà ò ṣe dá sí kò sí bó ṣe lè máa hàtì tó o tó bẹ́ẹ̀ kọ́ lọ sí dókítọ̀ kò tún wá gbé wù ọ́ ìwọ kan náà kò tún wá ṣe aláàárẹ̀ kò tún wá gbé wù ọ́ kò wá ṣe supervisor kò tún wá gbé wù ọ́ kò ṣe lọ́ọ̀yà kò pọ̀ sí olúwẹ̀ di wèrè sọ̀rọ̀ mi ṣe yín kò sí bí àṣejọ máa wà tí àwọn ọ̀rọ̀ kan ò ní máa ṣẹlẹ̀ àwọn òótọ́ kan bẹ́ẹ̀ tẹ́yìn bá ti sọ báyìí èyí ọdọ́ tẹ́yìn so but ẹ̀ṣá àjàgbà gbé ìyá ti parí ìjà yìí ó ti lọ. kákò ń bẹ́ẹ̀ ìgbà kan àti Àgbàlá Gabriel lọ́wọ́ ayé káàkiri bó lè ṣe orí mi Àgbàlá Gabriel bẹ́ẹ̀ ni ó wà mí lọ́dọ̀ tèmi èèyàn gidi ni àwọn kan máa ń sọ̀rọ̀ wọn ní kọ̀dá. tọ́lọ́ tiẹ̀ lápapín ní ṣe ẹ má dáhùn bá gbogbo bá gbowó kò gba kọ́bọ̀ lóye mi nítorí nǹkan tó bá ń gbà tí n bá lọ́wọ́ wá yẹn kó fún yín. mo kò fi mi tí n bá sọ̀rọ̀ àwọn yẹn mo ráwọn yẹn máa ń kọ́mẹ́ntì pé àbá torí pé ó fẹ́ yín lówó ni a rí ọ̀pọ̀lọpọ̀ wòlíì a rí ọ̀pọ̀lọpọ̀ àfà sọ̀rọ̀ mi ti yín ẹ wo ẹyẹ òrò rẹ ẹ wo bó ṣe kéré tó gbóngbó yẹn ọkọ̀ lé onílé lórí ẹ wo pẹ́pẹ́yẹ bó ṣe gbogbo bàǹbà pẹ́pẹ́yẹ tóbi lásán kò nílé kọ́ kò rọ́gbọ́n ẹ̀dá báyọ̀ torí pé ń gbé pẹ̀lú àwọn èèyàn. gidigba káàfin sílẹ̀ pé ní ọba ní kọ́kọ́rọ́ lọ ni Ọlọ́run máa fi kọ́kọ́rọ́ ilé ọ̀bọ yẹn lọ Àgbàlá Gabriel bẹ́ẹ̀ ni hẹ́pù àwọn wọ̀nyí ó dẹ̀ hẹ́pù àwọn ẹ̀dá kan àwọn tó wá hẹ́pù yẹn ṣé wọ́n mọ̀ sọ̀rọ̀ láìda. tí wọ́n kọ́lé fẹ́yìn ni àbọ̀lá mọ́tò bùn yín. ó kọ́lé fẹ́mi ni ní kò dùn mí báyìí. ó sì wà ń bẹ̀ dáadáa ìbẹ̀rù wa. ilé gangan bẹ́ẹ̀ ni ẹ̀dá kan ṣé màá wá sọ̀rọ̀ láìda èmi kò dẹ̀ béèrè kọ́bọ̀ níjọ́ tèmi lọ
tí ń jọ gbogbo tó gbà ló kó fún mi gbogbo tó gbà fún mi ló kó fún mi ló sàkántì ẹ̀ dàkún kí ni mo fẹ́ sọ. so bẹ́ẹ̀ bá dé sí kò bá ẹ̀ rí ibi dé sí báyìí. bẹ́ẹ̀ni èyàn ò sí ọrí wa ló dé sí ọ wá ìtàbí tí máa sọ fún tí máa èyí táwọn àwọn ẹ̀sùn kan táwọn èèyàn dẹ̀ fi ń ṣe èdè mọ̀ gbajúmọ̀ làbùkù mọ́ káàkiri gbogbo nǹkan wọ́n ń gbàdúrà sọ ọlọ́run pé tọ́ ọlọ́run gbogbo tá a bá ti dáwọ́lé ọlọ́jọ́ ọmọ yọríṣẹ́rẹ́ àbùkù náà wà lè wọ́ ọlọ́run bá fún èmi náà lágbára kí n máa lè kàn yàn mí ọ̀fẹ́ kẹ́ni tí èsè gbajúmọ̀ o ẹ̀ tí gbòyàn mọ̀ pátápátá ní ó jẹ́ kí sẹ́yìn ló yọ òun ni Odùfákàndé sọ̀rọ̀ òun ni a fi àfarópalé ìtàlẹ̀ ń jẹ́ ni àrò wọn ni a fi palé ìtàlẹ̀ ń jẹ́ ni wọ́n ní a fi ìtọ̀pàjà a fi pa àjà jẹsẹ̀jẹsẹ̀ ń jẹyàn wọ́n ní aborí orí pa wọ́n ní abọ́lẹ̀ ilẹ̀ lu wọ́n ní abọ́ olúbọ̀bọ̀ tí ìdìbò abẹ́bẹ́ bọ̀ ẹnu ní ìjẹ́bẹ̀ ẹnu àgógó ẹnu tí a bọ̀ nífẹ̀ẹ́ ẹnu bá jẹ́ gbajúmọ̀ ẹnu òní wọn lára ẹ̀ o òní ọ̀wà sọ́ra rẹ̀ kò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ máa rìn nípasẹ̀ àbùkù ọjọ́ bó ti jẹ́. tó oníyan ṣe o ọlọ́kà ṣe ọlọ́bẹ̀ ṣe pàápàá bàbá wa alàgbà Mustapha Bakare ẹtì gbogbo ayé mọ̀ sí Òtòlò ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété tí a ti jẹ ká tó mú kọ́ yọgọ́ ọmọ òrépó tú yìí nílé Akíntọ́lá ọkọ̀ Fadérera Àyàlá àgbé bàbá alámẹ́lámi ọmọ ọkọlùgbọ́n máa lè wọn máa tún kí pé àgbé olóòlà tí sákẹ́kẹ́ àgbé olóòlà tí bàbàjà láàgbé olóòlà tí àkọ́ abẹ́mu edidi sẹ́nu abẹ́ gẹ́gẹ́gẹ́ olóòlà tí fẹ̀jẹ̀wẹ̀ ìlú Akíntọ́lá nù ìlú bàbá wa Òtòlò ìlú àwọn èèyàn gidi ìlú kábíyèsí ọba wa Ghandi tó kábíyèsí mo ṣèbá yín o mo ṣèbá o tó Adémọ́kàsí ni orúkọ tèmi o ọmọ ọba alẹ́mi tẹ bá dé ìlú Sàárẹ̀ èmi ni ọmọ Àjàlá Irin ọmọ Àjàlá Ọ̀sán ọmọ Ajíkànjé Adéròmú ọmọ Adéníyì lọ́jà àtòkò ní bódì Ṣàngó ará Àbáyọ̀mí Ọya Ìdíòrì odò òrìṣà ní gbogbo ara Ajíkànjé fòbí kẹ̀kẹ́kẹ́ òun náà ni Ọya alájọ ló ń fi ojú ìdíyẹ bá dé Sàárẹ̀ bàbá mi Àlàbí ń bẹ níbẹ̀ nílùú olókè ibi tó ti ń ṣe àyà àgbàlagbà ó dàbọ̀. Oy mama